sọ fún mi náà, kí ni problem ẹ gangan náà? Because I don't seem to understand. Why are you trying to kill yourself over a man that does not even like you? Not to talk of loving you. Sincerely, this guy does not like you. Because tó bá yẹ kó like ẹni, ó láwọn nǹkan tó yẹ kó ti ṣe tí ò ti ṣe. Ìwọ dé jókòó sí báyìí tí ó ń claim love, ó fẹ́ para ẹ sí bí báyìí. Kò wọ́ ọ̀fẹ́ o. So but boy yìí, ìwé tó ṣe máa ṣe, èèyàn máa ṣe bí ìgbà tó yẹ pé èèyàn ń treat àwọn boys ẹ pé wọ́n sáré wá gbórí wọlé ni. Bó ṣe máa treat ẹ̀yẹn, he doesn't like you. And that is just the plain truth. You know what? Gbogbo nǹkan tó ń sọ ló yé mi. But the truth is, he loves me and I know it. That's the most important thing. You know, I don't know, mi mọ̀, but mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi, èmi náà dẹ̀ nífẹ̀ẹ́. I'm highly disappointed in you. How could you be sounding like this? Okay. Me fẹ́ argue. Let's agree he likes you. Let's assume he loves you. Now, please tell him. So for perfect ko fẹ́ ní Shiloka. Ẹ ká ṣe bí challenge. Throw it at him. Let's see what he's going to do. Ṣé bó sọ pé like ẹni. Sọ fún na pé kó fẹ́ ní Shiloka. Àwọn kan tó máa ṣe. We can feel pé, you know, ká máa bímọ, ká live happy, and that's the most important thing. And I think I'm going to bend to his role. No, nǹkan tó ń sọ yìí sí bí a kò wá phone kó tẹ̀ sí bí voice note kó wá later kó wá gbọ́ létí wá rí pọ́rọ̀ dẹ̀ ló ń sọ. Because the way you are going about it, ó ti dàbí ẹni pé o ti ń lose senses ẹ̀. No, tó ń sọ yìí kò make sense now. Òyìn kan fẹ́ kó kẹ́kọ̀ọ́ wà kẹ́kọ̀ọ́ máa bímọ, ìyàwó Sára ló ń pè yẹn náà. Ṣọ́mọ ni, ìyàwó Sára ni, àyè pé bí bá dájì ìsì ẹ ṣe fẹ́ yà á sí ẹni ẹ, ṣọ́jọ́ máa gbé dìsìn yìí. Ọ̀rọ̀ tó ń sọ yìí ò make sense. Tó bá like ẹ, let him put a ring on it. Bí o ṣe máa mẹ́rin tó ọ̀fẹ́ ni, jẹ́ kó take it serious. If not, but what you like, you come buy here, Jenny. Ṣé ó wá jọ pé mo cheap nìyẹn? Tẹ́lẹ̀ nǹkan, ìyàwó Sára nìyẹn náà. Oh God, love is wicked. Love is not wicked. Ìwọ gangan ló wà wicked síra ẹ̀. Sọ fún pé kó fẹ́ ní Shiloka tó bá like it. That's just my own point. If not, lójú tèmi, he's just trying to use you. Ìfẹ́ ṣe kókó. Ìfẹ́ ó ṣe kókó. Ẹ jẹ́ ká ló fẹ́ o. Ẹ jẹ́ ká ló fẹ́. Ìfẹ́ ló yẹ ká lò láwùjọ wa. Ṣe kókó ká ló fẹ́ o láwùjọ wa fún ara wa. Ọmọ ìyá lájọ jẹ́ fúnra wa. Ọmọ ìyá lájọ jẹ́. Ọmọ ìyá lájọ jẹ́. Ọjọ́ mẹ́ta. Ó ṣe wá falẹ́rìn. Actually. Sit, please. Thank you. Actually,
Mo wá sí party ládùúgbò yìí ni. So kò dẹ̀ pẹ́ tí mo ṣe tán. Mo rò pé ilẹ̀ ti ṣú, pé kí wá pass night pẹ̀lú ọ̀rẹ́ mi. Fèyí ńkọ́, ṣó ti sọ ni? Don't tell me, Paul mọ̀ pé kò sí around. Eh? She's been off for like 3 weeks. Mi mọ̀. Lọ Abuja. Really? Yeah. Honestly, mi mọ̀. Kí ni mo wá ṣe báyìí? Estate wa kedere 10 o'clock by wọ́n ti ti gate. Because àwọn olè tí ẹni discipline ọjọ́ mẹ́ta ìṣó wọn kì í jẹ́ kí èèyàn wọlé anything past 10. Okay. Kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe. Èmi rò pé ń wà lára pé kí n ti wá pass night in by because actually mo tẹ̀ tó wá ní appointment wa very important ládùúgbò very early tomorrow morning. No big deal. Ṣé ojú ká sùn ká jí ni? Really? Yeah. Oh, thank you. We've got about 4 rooms here, so Thank you. it's all right. All right. Okay. Make yourself comfortable. Oh, chauffeur drink. Chauffeur anything. No, actually I'm full. Yeah. Then my one, library by. To buy need anything, go check him. All right. All right. Take care, yeah? Okay. Dara. Huh? O ti jí? Ṣé pẹ̀lẹ́? Ṣó sùn dáadáa? Yes. You want to come? Ó dúpẹ́ fọ́lọ́run. Yeah, mi máa fẹ́ jáde nísìnyí, máa fẹ́ wẹ̀. You getting up and freshen up? My love, you're going out. Ṣó ní pẹ́ dé? What did you just call me? I called you my love. Why would you call me that? Why? Torí pé mo lè pè ẹ́ bẹ́ẹ̀ ni. Èmi ò yọ sọ. I can call you that like anywhere. Mo lè dúró sí the highest mountain kí n dẹ̀ kígbe my love. Ìwà tí ìfẹ́ yóò sì mọ́ náà. Tèmi àti bá dẹ̀ ní understanding tó jiná. We can run things. Really? Well, maybe ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wà àti Fèyí. Abẹ́jà ni. Èmi àti Fèyí à kì í ṣọ̀tá. Àmọ́ máa ń sọ pé tí tẹnìkan ò bá bàjẹ́, tẹnìkan ò lè dá. Fèyí ti ṣe bó ṣe máa ṣe nìyẹn. Èmi, I love you. I want you in my life. I cherish you. See, I will treat you better than she did. I'll hold you dear because I love you. So let's just take a gbàgbé ti Fèyí. Let's do our thing. Tí n bá ní pé mi ò mọ nǹkan tó ń try àti ṣe all the while rọ́mọ pa. You wanted my bedroom? I've given you my bedroom. But I'm not going to sleep with you. Kò lè ṣẹlẹ̀. Regardless nǹkan tí Fèyí ṣara ṣe ọ̀nà ṣe. That is not me. I don't sleep around. I don't do it. Mo lè fojú jẹkùn ní mi ò lè pẹ́ran jẹ. And that said, Are you rejecting me? I'm not rejecting you. You're still in my bedroom. I'm just saying we can have things together. It can work. Kò lè ṣiṣẹ́. I will have to roll along. Mo fẹ́ wẹ̀. Tí máa wẹ̀ tán kí wọn náà kó dress up. Mi ò lè fi lélẹ̀ fún ẹ. Ó ṣe. Bàbá fi tọ́mọ lé, ó dájú ìrì ni ó wò. Ilé tá a bá fi tọ́mọ, ìrì ni ó wò. Ẹ jẹ́ ká ṣọ́ra. Kábíyèsí. Ayé. Ọba tó pọ̀ nípa àti agbára. Kábíyèsí. Lórí ìránṣẹ́ yìí Olúwa ẹ gbà gbogbo ògo. Àmín Jésù. Àní lórí ìránṣẹ́kùnrin Olúwa ẹ gbà gbogbo ògo. Àmín Jésù Kristi. Lórí ikọ̀ náà kọ́ mi. Bá mi mójútó àrídùnnú mi. Màmá, k'Olúwa bá yín mójútó àwọn àrídùnnú ẹ̀yin. Kó má gbèsù láyé láti ayé yín lẹ́yìn. Jésù. Ó bá yín mójútó àrídùnnú ẹ̀yin. Gbogbo àwọn àrídùn k'Ọlọ́run bá yín mójútó wọn. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìyá wa, bí a ṣe ń gbàdúrà yẹn lọ, amúmire wípé ohun tí ẹ bá wá sí ibi tí a gbàdúrà yìí lórí, Ọlọ́run ti ṣe. Hallelujah. Olúwa ó ṣé o. Olúwa ó ṣé, ó ṣé, ó ṣé, àwọn bàbá ó ṣé. Dáàdi ẹ̀wọ̀n mo promise wípé 10% a máa sọ sí ilé Ọlọ́run. Ẹ kúkú mọ ẹni tẹ́ni tẹ́lẹ̀. Dáàdi mi ní tàn yín o. Tí kì bá ṣe pé bí mo ṣe gbóhùn Olúwa lórí contract yìí, ẹ̀rù ti ń bà mí.
ẹ̀rù dẹ̀ ń bà Ayọ̀mípọ̀ náà gan. Ṣé mo contract tó bá ti jẹ́ látọ̀dọ̀ ìjọba bẹ́ẹ̀ yẹn ẹ̀rù máa ń pọ̀ jù lórí ẹ̀. Kálukú náà ló dẹ̀ máa sáré gbogbo bí tó bá lè sáré sí. Ṣẹ́rí kò sí bí èrò ṣe lè pọ̀ lórí ètò. Ọlọ́run ti sọ pé òun á mú àyànfẹ́ tí wọ́n jáde. Àyànfẹ́ tiẹ̀ tó dẹ̀yàn ò ní ọmọ yín jẹ́. Olúwa ò ṣe kò ṣe kí ìpìlẹ̀ bàbá jẹ́ kí òjòjò kí lòlò ṣe. Yes, ma. ọmọ ọdún mìíràn Gíṣọlá dẹ pẹ̀lẹ́ ọkọ mi báàbọ̀ báwo níbi tó lọ. Good news ni o. jẹ́ ń gbọ́. Wọ́n ti fún mi iṣẹ́ yẹn. Ẹlẹ́dàá mi ò ṣeun Ọlọ́run máa ṣeun ó ti bọ́ sí wa lọ́wọ́ èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. Ẹlẹ́dàá mi ò ṣe mo dúpẹ́ o. Ìkìlẹ̀ imagine gómìnà kankan náà sáyìn ni. Immediately náà ní kí n lọ bá commissioner kó fún mi ní other relevant documents. I'm so happy, mami. Bàbá dáadáa ẹ ṣé Elédùmarè mo dúpẹ́ Ọlọ́run ó ṣeun o. Ìjó ọpẹ́ mi dà ìjó ọpẹ́ mi rèé gbogbo ara mi yóò máa fi gbé Jésù mi ga. That aside, mami, màá ní ìdòwò. Bí èlò nìyẹn? I've got 2 million naira with me. Màá ní extra 3 million naira, mami. Owó tí máa kàn fi settle àwọn boys tó bá mi push iṣẹ́ out sí mi. Ó wá jẹ́ 5 million all together. Bẹ́ẹ̀ni, mami. Ayọ̀mípọ̀ ní owó tó tó 3 million sákàǹtì mi. Ó mọ̀ tá a máa ṣe wo ẹ̀gbọ́n ẹ̀ la máa sọ fún wàá lọ bẹ́gbọ́n ẹ̀ wàá ṣàlàyé fún. No, mami. Ẹ má fòye sọ̀rọ̀ mi. No, mi ò fẹ́. Ojú kó máa fọmọdé wò mí kó máa ọmọdé tí ò mẹ́kọ àtàkàrà jẹ. I don't want that, mami. Keep Oye away from this. I beg you. No. Mi ò fẹ́ ẹjọ́. Ayọ̀mípọ̀ sí bí wọ́n ṣàlàyé fún mi jọ̀wọ́ níwọ àtẹ̀gbọ́n ẹ̀ tó fẹ́ jáwọ́ nù gbọ́n mi sí omi òtó ẹ̀gbọ́n ẹ̀ mà lóye jẹ́ ìgbà tó ní kí n má pè sí ta ni mo fẹ́ lọ sá bábà yìí sí kí a ṣàlàyé fún un. Ó dà pé ẹ fẹ́ fún mi lọ́wọ́ mami tó bá jẹ́ owó yìí lẹ fẹ́ gbà I don't need it anymore. Seriously, màá wá kúrò ẹsẹ̀ mi màá wá síbòmí mami. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? I just don't want him to get involved, mami. Ìwọ fọkànbalẹ̀ Ọlọ́run tó yanjú ẹ̀ débi tó dé tó fi bọ́ sí wa lọ́wọ́ yìí á kọ́ wa mọ̀ ọ́ ṣe 3 million àbí. 3 million, mami. 3 million. Okay, no problem. Màá mọ tí mo wá ṣe. You are the best mom in the world. I am the best son. You're welcome, my darling. You're welcome. Love you. Ẹ jẹ́ kí n tètè tẹ̀síwájú. I still got other things to do around the town. Okay, there. Máa pẹ́. Orí ilé ìtọ́ sọ́ọ̀lẹ̀ yìí náà ó tó torí èmi ò sì tí ì rí nǹkan bàbàrà kan tó wà nínú ẹ̀ débi wípé yóò máa wá fa gbọ́n mi sí omi ò tó fún ẹ̀gbọ́n àtàbúrò. Ṣé ìgbà kankan ti wà rí tí wọ́n pe àwọn méjèèjì jókòó tó tẹ ọ̀tọ̀ nínú tó tẹ òsì náà nínú pétọ̀ kí ni ń fàwọ̀ láàrin ẹ̀yin méjèèjì ṣé arígbà kan náà. Bàbá ọkọ mi àwọn bàtẹ́mi náà kì í ṣe ọmọdé mo béèrè ó yẹ kí a mọ̀ pé ṣáájú àsìkò yìí máa ti bi wọ́n léèrè mo pe tọ̀tútù sí wọn mo pè wọ́n láàárọ̀ mo pè wọ́n lọ́sàn-án mo pè wọ́n nírọ̀lẹ́ mo pè wọ́n láginjù mo pè wọ́n láàrin òru tí n bá béèrè ẹ̀gbọ́n á ní kò sí nǹkan kan ìwọ àbúrò á ní kò sí nǹkan kan pa àlàáfíà òun mi ò dẹ̀ rí láàrin wọn orogún àárín wọn kódà ó lé kéńkà wọ́n dẹ̀ lọ́mọ bàbá ló ń bá dira wọn pọ̀ mọ́ yóò kí n yà ó sú mi ẹ ṣàánú mi ẹ̀rù ń bà mí ẹ wò rẹ̀ tí orogún tán bára wọn ṣe ó ń bà mí lẹ́rù o.
ọ̀dà bó bá wá rí bẹ́ẹ̀ ènìyàn ọba náà ni kẹ̀tí ìbàjẹ́ mò ń wò ó pé kó má lọ jẹ́ pé ọ̀rọ̀ kan tí oyè wa fi tó mi létí lọ́dún tó ti pẹ́ kan báyìí kó má lọ jẹ́ ènìyàn ń bi níná di àkókò yìí ó ní ó pé òun àti àbúrò òun lọ́dún kan pé ó sọ àwọn ọ̀rọ̀ kan wọn ò fi taratara rántí bí wọ́n bá lè rántí wọ́n bá jó òun ni wọ́n sọ pọ̀ jáde rántí dáadáa. ó ní mo pe àwọn méjèèjì. bá wọn sọ̀rọ̀ kan. rọ́pọ̀ tí mo ti pọn méjèèjì sọ tó ló bí òun nínú. àbí. Oyè àti Ayọ̀mípọ̀ nǹkan tí mo pe ẹ̀yin méjèèjì fún nǹkan tó important sí mi gan-an ni and the issue mo fẹ́ kẹ́yìn náà kẹ́ bá mi fi owó importance mọ́ mo fẹ́ kẹ́ rí wípé I wanted to treat it as a matter of importance, a matter that is very, very important to me. Nígbà tí mo rò ọ̀rọ̀ yìí méjèèjì, mo dàrú sọ́tún, mo dàrú sósì, mo pàrọ̀, mo pọ̀dọ̀ fínú mi, mo sùn kàkà lórí wípé kí ni nǹkan tó ń fa orogún láàrin ẹ̀yin méjèèjì gan. Mo bíra mi títí mo wà títí kò yé mi. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó múnú mi dùn. Ariwo léni ariwo lọ́la ó ti ń pọ̀ ju ti ń gèjè ẹ̀mí mi. So gba tí mo ṣàjókòó tí mo rò nǹkan tẹ́mi mi wá sọ fún mi wípé ó lè fa solution, nǹkan tá a lè apply tó máa jẹ́ lasting solution sí issue tó wà lẹ́yìn tó dẹ̀ máa bring peace tó máa fún ẹ méjèèjì ní unity tó máa fún ẹbí ní unity ayérayé. Wọ́n ní nǹkan tí mo fẹ́ sọ yìí tí mo dẹ̀ fẹ́ kẹ́ méjì gbà bẹ́ẹ̀ pẹ̀lú mi. Number one bẹ́ẹ̀ ni wípé ìkíní ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ tún fi bò mí láṣìírí torí pé ẹ mọ̀ nígbà tó bá yá tẹ́ ẹ ṣì continue ìjà yín báyìí àwọn aya fẹ́ máa tẹ̀ka bọ̀rọ̀ wa lójú láti mọ̀ pé kí ni nǹkan tó dé kí ló ń ṣẹlẹ̀. Before you know it wọ́n máa mọ̀ wípé òkè wọn kì í ṣe ọmọ bàbá kan náà. Mo wá fẹ́ kẹ́ ṣe kinní kan fún mi. Mo fẹ́ kí àwa mẹ́tẹ̀ẹ̀ta ká máa jọ surname kan náà. Tá a bá ń jẹ́ surname kan náà tí ò sì ti èmi ni ti Paul èmi ni ti Apollo ẹ ríra yín gẹ́gẹ́ bí ọmọ bàbá kan. Tẹ́ bá ríra yín gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá kan náà mo mọ̀ wípé kò ní síjà kò ní sí ìkùnsínú kò ní sí gbọ́n mi sí omi òtó èmi ò gbà tẹ wo gbà tèmi kò ní sí mọ́ láàrin yín. Tẹ́ẹ̀mí èjì bá wò ọmọ ìlú kan náà ni bàbá méjèèjì tí mo bí yín fún. Tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi kúrò nílé bàbá ẹ oyè ìrìn àjò mi dẹ̀ yé Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó yé Ọlọ́run bá a ti kọ́ ni ló mú mi tí mo fi lọ fẹ́ bàbá Ayọ̀mípọ̀. Mo dẹ̀ fẹ́ nìyẹn ìgbà tó náà dẹ̀ sọ wípé kí n tún tẹ̀síwájú mo dẹ̀ kúrò mo dá jókòó mi jẹ́jẹ́ ẹ̀yin méjèèjì ń ṣọkọ fún mi. Mo wá wò wípé òkè ẹ̀yin méjèèjì nìyí ọmọ ìlú kan náà ni bàbá tó jọ bẹ́ẹ̀ méjèèjì bó tẹ̀ jẹ́ wípé wọn ò tán wọn ò dẹ̀ mọ́ra rí. But tá a bá tún ní káwò nígbà tó náà máa kẹ́ mi tó máa kẹ́ yín oríkì kan náà lẹ́yìn méjèèjì tún jọ ń jẹ́ ọmọ ọlọ́fà mọ jọ̀jọ̀ nìyí àbíṣújó oko ìjàkadì lóró tọ̀fà. Lóòótọ́ oríkì Ayọ̀mípọ̀ gùn díẹ̀ ju ti tiẹ̀ lọ torí wípé ibẹ̀ lọkọ tí mo fẹ́ gbẹ̀yìn mo dẹ̀ mọ oríkì mo kọ́ oríkì ìdílé tí wọ́n gangan tí í ṣe oríkì ọmọ akákàtìríkà tí mo máa ń kì. So nǹkan tí mo pè méjì fún nìyẹn. Mami, nǹkan tó ń try láti sọ ni pé ká swap surname wa. Surname ta la máa jẹ́ nínú àmì méjèèjì ṣé surname ti tèmi ni àbí ti oyè? That's a good question. Ṣé o mọ̀ wípé kì í ṣe pé mo wà sẹ́yìn Ọlọ́run má jà wà sẹ́yìn bí rẹ̀. Ìgbà tí mo kọ́ bàbá oyè ni mo fẹ́ bàbá tiẹ̀ orúkọ bàbá tiẹ̀ which is Abíọ́dún
òun ni oyè máa jẹ́ because bàbá ẹ̀ ni mo fẹ́ gbẹ̀yìn ìbẹ̀dẹ̀ ni mo ti kúrò kọ́yìn ẹ kúkú rí pé mi náà kúkú change orúkọ mi kúrò ní Abíọ́dún Mrs. Abíọ́dún mi náà ni mò ń jẹ́ dọ̀là bó tẹ̀ jẹ́ wípé mo ti kọ bàbá ẹ̀ sílẹ̀ mi kúrò ní Abíọ́dún tí mò ń jẹ́ so kábùkù máa jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kábùkù máa jẹ́ orúkọ yẹn so oyè ni ó máa jẹ́ Abíọ́dún. Mọ́mí kí n máa jẹ́ Abíọ́dún ẹ̀mí pé kí n swap surname mi from Ọláréwájú to Abíọ́dún mọ́mí Ọláréwájú ni mí ọlá mi ò dẹ̀ ní rẹ́yìn láyé mọ́mí kò lè ṣẹlẹ̀ ever and never kò lè happen kí n máa jẹ́ Abíọ́dún oyè kí ló tó mọ ìhun wà báyìí kí ló pọ̀ jù ní request mi yẹn ayọ̀ mi pọ̀ ṣé nǹkan tí mo béèrè fún yẹn ṣó ti pọ̀ jù lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni. mi ẹ filẹ̀ máa ń sọ fún yín ẹ filẹ̀ kó máa lọ ó ti forí gbálẹ̀. ẹ má yọ ayé lẹ́nu. ẹ má sọ pé ẹ̀gbọ́n ẹ̀ forí gbálẹ̀ o. ẹnì náà ni ẹ dákun ṣé eléyìí tí ìwọ náà wá ṣe ni ṣé ó bójúmọ́ ẹ kò bójúmọ́ nígbà tí ó pé ọmọ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní kìkì wọn máa jẹ́ ẹ̀kọ́ ẹ̀kan ṣé ọmọ kó lè fàkùn sínú ó lè fa ọ̀tá ayérayé láàrin àwọn méjèèjì mànà ọ̀dà ṣé ẹni tá a ní ọ̀kọ̀ǹdẹ́mu ó kọ bàbá rẹ̀ ṣé iná rẹ̀ ọ̀dàn àbẹ́ni tó ní ó swap wá sí ó kọ bàbá ń bàbá kéèyàn máa gbé ó kọ bàbá tiẹ̀ lárugẹ bínú ẹ bá dàn ṣé òun ní òní ròǹgbà míì pé tọ̀ ibi ìgbà tẹ́ òun pòun lọ́mọ àlè ni ẹni náà tó fàjà láàrin àwọn méjèèjì ó kó okùn ọ̀pọ̀ ó kó okùn. bàbá ọkọ mi ẹ jọ̀ọ́ má bínú sá pé mo fẹ́ pòwe níwájú yín ṣé bí wọ́n ní àríró eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. àìmọye ọ̀rọ̀ tí ó bọ́ lọ́rọ̀ lẹ́rù débi pé àyà rẹ̀ ọjà pàtì. àmọ́ wọ́n tún sọ náà wípé kò sí nǹkan tó ju òrìrì ẹ wo ń tẹ̀mí ṣe pé wọ́n tí mo ṣe bá wọn sọ̀rọ̀ yẹn nígbà yẹn ẹnu ayé ni mo fẹ́ mú kúrò ẹ ti mọ̀ pé kò sí nǹkan táyé ò lè fi búyàn mo fẹ́ mẹ́nu èébú wípé ó bímọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá tó bí ọmọ méjèèjì fún bàbá kan ọmọ kan ló ń bí kiri bàbá ọkọ mi ṣe mọ̀ pé ní tí ò bàbá ní débẹ̀ wọn ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀ sólúwa ẹni nínú ìrìn àjò èèyàn lèmi ṣe wò wípé káròdì má ṣọ ká ló aṣọ mọ́dì ṣebí kí ìdì má ti gbó fún ni ó ṣàn lọ adopt ọmọ téèyàn wọ̀nyí àti bàbá tó bí rárá tó rẹ̀ dẹ̀ máa jórúkọ àwọn tó adopt ẹ̀ yàtọ̀ sí èèyàn ṣàn ra ọmọ lọ́wọ́ àwọn tó ní ọmọ gangan tó àwọn alágbára àti tọ́ ọmọ ọ̀hún á dẹ̀ tọ́ ọmọ fún yàn á dẹ̀ máa jórúkọ àwọn tó ra ọmọ yẹn á mẹ́lẹ̀ tà sí pé nìkan náà ni wọ́n gbà jáde lóòótọ́ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n àwọn ẹ̀yìn tẹ́ ẹ bá wò èkíní ọmọ Lálọ́mí Ọlọ́fàmọjọ ní ìkejì ìdílé Lálọ́mí Ọlọ́fàmọjọ náà ni ayọ̀ mi pọ̀ sí ìyẹn nìkan náà ló kọjọ wípé oríkèé tí wọ́n tún extend ju ibi tí táwọn oyè tó dé ó extend jù bẹ́ẹ̀ lọ níbi iṣẹ́ wọn pé kọ́wọ́ kú máa jórúkọ kan ṣoṣo ọmọ ìlú kan náà ni wọ́n. ẹni ọ̀dà tó àmọ́ ju gbogbo ẹ̀ lọ ń tá a bá fi ọ̀bà jẹ́ ó ní bá a ti ṣe. wọ́n ní àgbà ìwà lọ́jà kiri ọmọ tuntun ọwọ́ iná mi sì kọ́kọ́ dàn pé tọ̀ oyè náà lòun ń bọ̀ nílé láìpẹ́ á wá ọjọ́ tá a pa àwọn méjèèjì pọ̀ n tó bá ń bẹ́nu àwọn méjèèjì kí wọ́n pọ̀ lẹ̀ kó sì tán síbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ yóò yẹn jù ọgbọ́n nǹkan ẹ̀lẹ́. ọmọdé yìí wá lọ gbómi àmàlà bàbá ọkọ mi lé náà. èmi mà ti ṣéǹjì èmi yìí jà àmàlà bíi ti tẹ́lẹ̀ mọ́ mo ti ṣéǹjì sí ṣàwámà àti bọ́gà. bàbá ọkọ mi àwàdà yìí pọ̀ àfi ṣàwámà náà àti bọ́gà. èmi náà fi yọ̀ sí ni wọ́n bá ń ro àmàlà oje. gbómi lé náà o ká ṣàmàlà bàbá ọkọ mi o. ọkọ mi. ẹ pẹ̀lẹ́ máa ń lò. o ṣé bàbá mi wo sórí ọ̀rọ̀ obìnrin ó gba sùúrù o wọ́n ní onísùúrù òun ló ń jọba aláwùsá sùúrù dára fi ń ṣọkọ obìnrin o ò lè bá wí tó bá jẹ́ pé mi náà ni mo wà ní pòsíṣọ̀n ẹ̀ ẹ̀rù máa bà mí èkíní bẹ́ẹ̀ o kì í ṣọmọdé òun náà ni yóò ti ń dàgbà ilé obìnrin tó dẹ̀ ń wò yín ilé obìnrin ò kí ń pẹ́ ṣú wọn pàápàá ṣe nǹkan tó fẹ́ ṣe kí á bọ̀rọ̀ ọmọ pẹ́lú máa bá ní. àbí aside gbogbo ẹ̀tọ́ tèmi sọ́kọsáya ni mò ń ṣe lójúṣe ti ara ni o and medically we both certified
we're okay. Òun ló kàn mú fi tóbìnrin sí pé bóyá yàn ń jáde lójoojúmọ́ bóyá ó máa gbé nǹkan kan wálé ẹ mọ̀ bóbìnrin ṣe lè ronú. And yeah, we pray all will be all right. Àmín. I don't know. That reminds me. Yeah. Lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Lórí ọ̀rọ̀ olóyún ọmọdé. Bẹ́ẹ̀ ni. O rántí ìgbà tó fi ń bid for contract èyí tó gbà gbẹ̀yìn tí governor award fún ẹ tí mo fi yẹ ní 3 million sí. Mo rántí. Ṣé o rántí pé ìgbà tó wá sọ̀rọ̀ contract yẹn fún mi mo sọ fún ẹ pé màá jáde pé màá lọ sọ́dọ̀ pastor màá lọ pray sí kán fàdúrà ràn wá lọ́wọ́. I could remember very well mo rántí dáadáa sí pé níjọ́ yẹn nígbà tí mo dọ́dọ̀ wọn wọ́n ṣe ń gbàdúrà fún mi nǹkan mi jáde lórí ọ̀rọ̀ wọ pẹ̀lú ẹ̀gbọ́n ẹ. ẹ wá rí bí a ṣe ń gba àdúrà yẹn lọ amúmi rí eyín ní abẹ́ igi ńlá méjì igi eléso tó dẹ̀ jẹ́ wípé èso kọ̀ọ̀kan ló wà lórí igi náà nígbà tí wọ́n wá fi ẹ̀mí béèrè síwájú sí i wọ́n wá fi ń yé mi wípé àwọn ọmọ méjì tí ẹ bí wọn ò ní ju ọmọ kọ̀ọ̀kan lọ láti bí. ṣẹ́rí àwọn èso méjèèjì tí a sọ yìí wọ́n máa ní ọmọ ológo ló máa jẹ́ débi wípé ìkọ̀ọ̀kan nu wọn á bí ọkùnrin wọn á bí obìnrin wọn á bímọ rẹpẹtẹ. tí a bá ti wá ní ìbéèrè. ọmọ mi méjì ní bíjọ ẹyọ kọ̀ọ̀kan náà. Dáàdì mi níbèrè kankan sá àmọ́ kọ́lọ́run ṣàṣàánú kó dẹ̀ ṣe lórí fún mi lórí àwọn ọmọ náà kó dẹ̀ gbàdúrà mi délẹ̀. Màámi ṣe é fi iyọ̀ sọ̀rọ̀ yìí ṣé bó ṣe rí nìyẹn ṣá. ọjọ́ pàdé iyọ̀ fífi sí báwo ṣé èmi máa ń sọ fún ẹ pé wọ́n fún mi ní mẹ́sàgì àjẹ́ pé bí àwọn fún mi mẹ́sàgì ni. èwo lógún ọlọ́mọ kọ̀ọ̀kan ṣáwọn ọjọ́ lọ́hùn ni. wọ́n ń sọ náà àmọ́ ó dá wọn kì í ṣe ọlọ́run ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ dáadáa o ayọ̀ mi pọ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀ tèmi kan ní wípé ṣàṣì jẹ́jẹ́ gbogbo tó bá dẹ̀ fẹ́ ṣe mo fọ́ ọlọ́run bẹ́ẹ̀ ilé ni kò ṣe sí ilé ni kò ṣe sí òye bá dé ló ti bí kan yẹn sí kọ́ lọ ń ṣàánú mi kó bá mi wò kó jẹ́ kọ́mọ yẹn kó dirun jù gbà. so in other words sísè tó yẹ ti bí tiẹ̀ dẹ́mílẹ̀ lèmi náà máa bí tèmi. bẹ́ẹ̀ ni tẹ́ ló kù báyìí tí mo retí. so kí ló wá ń wọ́rì fún lé. ó máa wà worried ṣé bọ́kùnrin ni ẹ́ ọkùnrin náà ojoojúmọ́ ló dẹ̀ ń jáde kó wá fọkànbalẹ̀ àbí kò possible ó máa wà worried àmọ́ ta sọ yìí mo fọlọ́ọ̀bẹ má lọ sọ fún ilé o pé wọ́n ní pé bí àwọn sọ fẹ́ pé wọ́n ní ọmọ kan àbí nǹkan kan ọlọ́run lè ṣe kó tún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo rántí pé nǹkan tó sọ fún mi nìyẹn. màámi láì ṣọmọdé mi ò lè bá sọ àwọn náà ń kì mọ́ fáwa àwọn lè yìn síta inú ẹ̀ láti máa lọ rọ́kẹ̀tì wọn mi ò ní sọ́nà àwọn. èmi ò ní problem kankan o èmi ò níṣòro kankan nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ní kẹ́ bá wí o ó ní ìbàjẹ́ yẹn wà lára ẹ̀ ó dẹ̀ sì ń rùn lára ẹ̀ dé sẹ́yìn ó ti dàgbà báyà àbí ó ní akọ ìṣepọ̀ tó yìí ẹ̀yin lè dẹ̀ fà láti kékeré. Mọ́mí mo gbọ́ wípé Ayọ̀mípọ̀ wá bí lánàá. ẹ máa gbọ́ òótọ́ náà ti ẹni bó ṣe ni yèmí fò má bínú ó wá kí mi ó wá wò àlàáfíà mi ó dẹ̀ wọ́n pé tó bá wá bẹ́ẹ̀ yẹn máa ń bá mi ṣeré àfaramọ́ mi. ṣé kìí ṣe pé wàá gbowó lọ́wọ́ yín ṣá. kò wá gbowó lánàá ó kàn ló wá wà àlàáfíà mi. Mọ́mí ìtẹ́ ń dá sílẹ̀ nínú ọ̀rọ̀ Ayọ̀mípọ̀ sí ló pọ̀ jù. Awálé náà wá gbowó ọ̀la wá gbowó ọ̀túnla wá gbowó ẹ jọ owó gọ̀gàn lẹ́yìn gọ́gọ́ fẹ́ fi máa mánéjì ara yín náà àbí tí mi bá kẹ́ ń fún yín lówó owó lẹ́ fi máa rí kó fóun. Mọ́mí ó ti tó láti máa ṣiṣẹ́ owó fúnra rẹ̀ ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ kó máa rí owó kó lè mọ bówó yẹn ṣe rí lára. òye àbí nǹkan téèyàn bá ṣáà ní tọmọ èèyàn náà nígbà tó bá lọ need financial assistance tówó dẹ̀ ṣì wà lọ́mìí tèmi ò tí ì need máa ṣáà fún. gbówó tí mò ń kó fún mi kẹ́ máa fi mánì kẹ́ máa fi wà all right. èwo ni tiẹ̀ tí bá gbó lọ́wọ́ mami ṣé mo wá tọ́ ọ lọ́wọ́ ẹ̀ ni ṣé bí màmí mò ń gbó lọ́wọ́ ẹ̀
ṣé mo gbọ́ lọ́wọ́ ẹ̀ ni má dá sí tèmi o má dá sí tèmi rárá so màámi tí bá gbọ́ lọ yín ṣé ẹ kẹ́ ẹ máa rojọ́ fún ẹ̀yin lẹ fún lọ́rọ̀ sọ tó fi láyé sọ̀rọ̀ sí mi èmi wá promise yín lé ní mò ń sọ fún yín látẹ̀mí ìlọ. mo gbọ́ lọ́wọ́ yín mọ́ èmi promise yín bẹ́ẹ̀ ni. Ayọ̀mípọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ló máa bá wí yẹn Ayọ̀mípọ̀. mọ́mì ẹ má pe ayọ̀ ẹ má pe Ayọ̀mípọ̀ sí rárá mọ́mì ibi tẹ́ ẹ bàjẹ́ dé òun ló ń ba lọ yẹn. kò gbọ́dọ̀ ṣe nǹkan kékeré báyìí fílẹ̀ àbúrò ẹ̀ ni bó ṣe mi ṣe bá àbúrò ẹ̀ ni olóbàdàgbà débi tó dé yìí àbí olóṣè títí di táìmì tẹ́nu òfin ká tí ò sí nǹkan tá a lè bá sọ ṣé bóun rèé ìgbà tí mo wà ní Àbújá ọjọ́ wo lẹ pè mí lórí ọ̀rọ̀ ẹ̀mọ́ mi tí mi ò dáhùn àbí tẹ́ pè mí lórí ọ̀rọ̀ ẹbí tí mi ò dáhùn ìgbà tí a lọ sí rẹ́gísítírì èmi àtìyàwó mi ṣé bẹ́ẹ̀ pé ń gbà yẹn kò wá ó wá ń fi owó ránṣẹ́ sí mi ayọ̀ yìí ń fowó ránṣẹ́ sí mi mo ní kẹ́ dówó ẹ̀ padà torí mi ò nídìí ẹ̀ ó fúnra rẹ̀ wà láàyè kò wá síbí náà ọmọ mi ló gbé lọ́wọ́ yẹn tí ò bá jẹ́ pé ọmọdé ò mọlé ọ̀tá ṣó yẹ kó wà lọ́wọ́ ẹ̀ kò jọ ọmọ yẹn mọ́ o first time tó máa rọ́ ọmọ yẹn rè o àfi tó bá rí lórí Instagram àbí lórí social media ìyàwó mi kò rí ìyàwó mi sójú báyìí rí ẹ dẹ̀ sọ wípé ká parí ìjà tí mi ò bá wábílẹ̀ ní nǹkan tẹ́ ẹ̀ bá fọ́ọ̀sẹ̀ wá bí nǹkan ṣé bá ṣe máa ṣe lọ nìyí mami ìbàjẹ́ ìpọ̀ o no ìbàjẹ́ ìpọ̀ o ìbàjẹ́ ìpọ̀ o hello jọmílójú please come jọmí. ṣé a rí wípé òye tún ti fẹ́ máa gbà mí sóde sí i ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn sí i ṣó yẹ kó rojọ́ kan ọmọ ẹ̀ náà ni ó yẹ jọ ṣàánú mi torí Ọlọ́run. imagine. àbúrò bàbá ẹ̀ ṣàní ẹ̀jẹ̀ lórùn kan ra ń bọ̀ náà. kò sí wàhálà. kò ṣe ní dúró tí ṣé wọ́n ta bá ń jẹ kòròkò tán kò yẹ ká tún máa gbọ̀nwọ́ ẹ̀ sáwọ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi ẹ̀yin ọmọ ẹ̀ ẹ̀yin bàbá wọn ẹ̀ẹ́dẹ̀jọ́ kẹ́ bá mi bá àwọn ọmọdé ìsọ̀rọ̀ orogún tán ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé wọn láti kékeré wọn títí dìsìn ẹ bá mi bá wọn sọ̀rọ̀ nǹkan yógun jà àbí kí ló dé báyìí ẹ̀ẹ́dẹ̀ fi mí lọ́kàn balẹ̀. ọmọdé ló ń sin ya ọmọdé ló sì sí ní àgbà sẹ́yìn tó ti yọ. bẹ́ẹ̀ ni sí. ẹnu oníkànnà àti ìpókùn àwẹ̀ ọ̀rọ̀ náà sọ̀kalẹ̀ kí ló rí sí i. ọba ìyá àdáyé wọn. àbí. kò sí bí náà kì í ṣe ìṣòrí tọ̀bọ̀ ọ̀ṣẹ́ attitude lórí yẹn tó máa náwó sí mi lójú very very aggressive ẹ tó ń jọ ọ̀sán tó ń jọ ọ̀sán mo lẹ́yìn lójú gbogbo yín bó ṣe ń ṣe yìí. mo rò kórìí òpè mo rò kórìí òpè ṣá mo rò pé nǹkan ṣe ṣá are you sick èmi ló ń sọ pé mò ń nawọ́ síwájú ẹ̀ mò ń gbá ẹsẹ̀ mọ́lẹ̀ ṣé mi lè gbá etí ẹ̀ ni no ṣé mi ò lè gbá etí ẹ̀ ẹ dẹ̀ fẹ́ kí n jókòó ń bí àbúrò mi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ kí n jókòó ń bí attitude ẹ̀ lẹ́rìí ẹ̀ ṣé mi ò lè gbá ojú ẹ̀. ó lè gbá o. ayọ̀. ẹ wò ṣe rí ibi tọ́rọ̀ dé dúró yìí mo sọ fún ìyá rẹ̀ mo ní ìwọ lọ fàyè tó pọ̀ nínú ọ̀rọ̀ bí èyí bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ ń jà wọ́n ń bínú síra wọn láti kéke ó wá dìda yóò wá ń pè ní pé pàjáwìrì pé káwá jókòó pàdé tí àkókò yóò yá jókòó pàdé tí nǹkan bá ti bàjẹ́ jù báyìí lọ kí làbá máa sọ lónìí òun sì lọ bọ́ọ̀lẹ̀ yìí mo ní nǹkan ẹ̀kẹ́ wà nú àwọn méjèèjì síra wọn òun láyọ̀ sọ pé òun fi òfin kẹ́ ẹ̀gbọ́n ẹ̀ gbogbo bó sì sí ní kẹ́ tó ní ọmọ yìí ọ̀sán ó ṣe mẹ̀dọ̀ ní kò pariwo kò bájà àbọ̀ òfin kẹ́. bàbá ọkọ mi ò fi kan kẹ́kọ̀ọ́ o ṣe rí ó jọ bẹ́ẹ̀ lójú oyè ni o ó jọ bẹ́ẹ̀ lójú ọmọ yín ni o báwo mo ṣe máa fẹ̀gbọ́n kẹ́ àbúrò. ǹjẹ́ kí ló ń sọ lẹ́nu tí ọ̀dọ̀ yìí ìbóhùn lọ gbọ́ tó sọ jáde lẹ́nu ní ìsìn àbọ̀ ògbọ́ ẹ wo àṣẹ ìlú ọ̀pá torí pé ọba pàṣẹ ni ọba kì í dà wọn ò fẹ́ gbọ́ kóró ìjà kẹ́kẹ́ láàrin ẹ̀ méjèèjì mọ́ ọjọ́ kọjọ́ tí n bá tọ́ gbọ́ pé yín méjèèjì tàùn sí láyé àbẹ̀wò ojú ara yín wọ́n láì fi wọ̀tọ̀ jẹ́ tèmi o wọ́n gba ọjà gẹ́ wọ́n bọ ọjà kírígbò débi pé ìyàwó èmi àjẹ́ àdára mọ́lẹ̀ báyìí ó ti mọ̀ kó lè dánú èmi mọ̀ dájú pé ò lè dánú wọ́n gbọ́ kí ní bíbá ara èmi nì àbí ó rò pé ní jẹ́mi ti ṣèwé ó ti kú ń bẹ̀ ó wà ń bẹ̀ gbígbé ọlọ́pàá mọ́jọ àjọ ń jàjà ọ̀pá kiri nì tani ó mo já gẹ́gẹ́ mo já tìfẹ̀ gbogbo ẹni mo jà bàbá ẹ wo bí eléyìí náà tó bá tó jáde sí ẹ̀gbọ́n ẹ̀ búrò ẹ̀ bọ́ọ̀sì ẹ̀ bájà abẹ́ mi. ànàmọ́ bẹ́ẹ̀ ni ànàmọ́ bẹ́ẹ̀ ni sáàsì sòrò mọ̀lẹ́ kan jà lórí
ẹ ṣe gan dádì, ẹ kú àtúntò, ẹ ṣe. Ó máa ń fún yín lówó, ó máa ń fún yín, ó máa ń tọ́jú yín dáadáa, àbí ó tiẹ̀ ti hàn bẹ́ẹ̀ náà, ó lẹ́nu yín ò ṣe gbòdodo, àbí òun lẹ̀ ṣe lè bá sọ ìtójó tọrọ, àbí tẹ́jẹ̀ mẹ́tẹ́ tẹ̀tí pẹ́, ó jẹ́ dákẹ́ tiẹ̀. Ṣé bí bàbá tó kù ní bàbá fún èmi lójókòó yìí, wọ́n dẹ̀ láwọn máa lù mí níjọ́ tí bá tún ti ṣe nǹkan bẹ́ẹ̀, wọ́n dẹ̀ mọ̀ kọ́ lè lù mí. Eré mélòó mo fẹ́ sátán ní mú mi, wọ́n máa lù mí tó máa jókòó lé mi lórí. Ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ, a lè bọ́mọ wíbẹ̀, a lè bọ́mọ wíbẹ̀, a máa fi kó, a máa fowó ra lórí kì í ṣọmọdé. Nígbà tẹ́ ti gbowó tí ò sí bẹ́ẹ̀ ṣe lè sọ tọ̀rọ̀ mọ́ lóde di ẹ fẹ́ yín mẹ́ka ẹ dẹ̀ fi ṣàbùsẹ̀ ń bí. Ó ti yé yín, ìwọ ni mò ń bá sọ̀rọ̀, ìwọ ni mò ń bá wí, iṣẹ́ owó. Gàjí ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ṣé o ti kóyàwó mi sẹ́jọ́. Rárá, mo kàn bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú yìí ní bí ìlú ṣe máa dá ni. Ṣé àwọn èèyàn wá ya ọ̀lẹ́ lu yìí o, especially àwọn boys, àfikún máa lé obìnrin kiri. Gọ́ọ̀mẹ̀ntì ní kẹ́bí bòde padà sábúlé, kọ́ lọ dáko, kó ń jẹ́ lè pọ̀ ń lù, irọ́ ni, Èkó yìí, mo ń lọ Èkó, wọn á tún dé kọ́ wọn ní jókòó sí ṣìnà burúkú yìí ni. I don't know. Kí ni wọ́n ṣe bí tó fi sílé kókó máa dáko? Mo ń sọ yín ni màámi. Oríṣiríṣi ó bójú tó mi. Màámi lóko tó ń da. Àbí? Fèyí. Yes, mommy. I thought you were in my room as usual. Inú mọ́tò ló jókòó sí ni. Ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn obìnrin tó bá ti di pọ́n wà ń bì kan ibẹ̀ yẹn dẹ̀ ti ń sú wọn àbọ̀ ti fẹ́ máa lọ. Wọ́n dọ́gbọ́n wá jókòó nu mọ́tò. Àbí ẹ béèrè tó ń ṣe nínú mọ́tò sí lóhùn pé èèyàn kan. Ngbọ́, are you okay, Fèyí? Mo wà okay, mo ìjókòó àwọn ronú ti fẹ́ máa mú mi nínú mọ́tò yẹn. Ó ń kánjú ni màámi. Ta ló ń kánjú? Mo rò pé ó ń kánjú ni ló ṣe jókòó sínú mọ́tò. Ṣó mọ́? No. Mo kàn assume pé ó ń kánjú náà. Lọ síbo ìdá fi máa ń jà díẹ̀díẹ̀ náà ni. Formally jẹ́ kí n introduce ìyàwó mi sẹ́. Mo mọ̀ pé wà á ti gbọ́, wà á ti mọ̀, wà á ti ráwọn pictures lóríṣiríṣi. Fèyí Ṣará nìyẹn, ìyá ọmọ mi. Mo sọ bẹ́ẹ̀ náà. Ẹgbọ́n yẹn lójú o, mo sọ. Pé kí ni? Pé ìyàwó yín nígbà tó ti dé. Nani ló pè nígbà tó gbọ́mọ wọlé lẹ́ẹ̀kan. No, mo rò pé bá secretary ni wọ́n ni. Ọ̀rọ̀ ẹ ti sùn. Ó ló ń ṣe tó fi ń wẹ̀yìn báyìí ló ń wo ìyàwó mi àbí? No, bonnet mọ́tò ni mo gbọ́ lé o. Iwájú bonnet ni ẹ. Ọ̀rọ̀ ẹ ti sùn. Má yà fi Gàjí lẹ̀ ṣáà ti ṣe pé ó mọ̀ tẹ́lẹ̀. Máa lè dànù máa wẹ́ lómi wá síbi. Máa fi lẹ̀ pẹ̀lú tiẹ̀ o. Wo bí jàre, àwa méjèèjì tí Ọlọ́run yọ̀ǹda fún màmí ni. Bẹ́ẹ̀ni. Wọ́n kàn stubborn gan ni. Seriously, ó bàjẹ́ jù. Àwọn èèyàn náà máa ń sọ bẹ́ẹ̀. Don't start again. Àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ pa ìjọra. Don't start again. Oyè má ti bẹ̀rẹ̀. Oyè, jọ̀ọ́ bàbá mi. Ṣé wọ́n ti ṣe báwo àtàbúrò ẹ̀ sọ yẹn? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó parí síbẹ̀ láàrin méjèèjì ẹ jọ̀ọ́. Kẹ́ ẹ múnú mi dùn mí ìfẹ́ wàhálà kankan mọ́ láàrin yín. It's okay, mom. Kọ́lẹ́jù bẹ́ẹ̀ lọ. Amọ̀ra wa mu. Kọ́lẹ́jù bẹ́ẹ̀ lọ. It's my boy. God bless you. All right. Oyè, má gbàgbé ibi tá a sọ yẹn. Má gbàgbé ibi tá a sọ yẹn. Láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí n gbọ́. Bẹ́ẹ̀ ni. Fèyí, take your coming. Take your coming. My sweetheart. Say bye-bye to grandma. Bye-bye, my darling. Oh, my baby, don't cry. I leave you, grandma. Okay. Foundation be strong for the righteous not to fall. Let the foundation be strong for the righteous not to fall. Torí bí ìpínlẹ̀ bá bàjẹ́ kò máa sóhun tó lódodo yóò ṣe. Bí ìpínlẹ̀ bá bàjẹ́ o sóhun tó lódodo yóò ṣe.
Fẹ́yì kí ló dé tó sùn wá? Kò sí nǹkankan, oorun kankan ní mo rọrùn sùn náà ni. Ṣé kìí ṣe pé òun ro nǹkan kan ṣá? Or anything. Tí mo bóyá èsì yẹn tutù jù àbí mi lè describe ẹ̀ oorun kankan ní. Èsì tutù jù. Ìwọ tó jẹ́ pé o kì í fẹ́ kí orú mú ẹ rárá ló sọ pé sí pọ̀ jù. That means you're thinking about something. No, nothing, no. I don't lost hospital lọ́la. We need to carry out some tests. Okay? Honey, I'm fine. Don't worry, I'll be fine. I promise you. That's to you. I just have to do my work. Okay? To do my work. I love you. Me too. I love you too. Asunde, please. Come. Sorry, dear. Okay? Wow. Only I'm coming on seriously. Ó ṣe mọ̀ mi. Ó kàn burú díẹ̀ ni àmọ́ kò sí bí èèyàn ṣe máa bínú tí èèyàn ṣá lè bí kí mi dá ọ. Ojú ò ní tiẹ̀. Láti wò pé Ọmọ ò ní kọ̀rọ̀ sí wọn náà. àmì màá ẹ ṣe gan. Ọmọ á dùn ẹ̀ nínú agbára Ọlọ́run. God bless you, my darling. Ẹ ṣé bàbá. Ọmọ á dùn wọn náà ní agbára Ọlọ́run. Ayọ̀ ànídálẹ̀ máa ní lórí yín. Tí mo fẹ́ nìyí. Kínú mi máa dùn láàrin ẹ̀yin méjèèjì máa yí sọ́tún máa yí sósì. Gbogbo tẹ́ bá ṣe fún mi gan, ó mọ̀ máa fàyọ̀ àti ìdùnnú lò. Ọkàn tèmi gan á balẹ̀, ẹ̀mí mi gan á gùn fún yín. Báyìí kúrò bí tí mo pè é, inú gan dùn pé mo pe òun. Ó sọ fún mi o, ó kọ pé mi ó ní màámi mo ní ó ní guess what mo ní kí ni oníbẹ̀rẹ̀ àmì pè mí sínsìn mo ní kí ló wí ó ní àníbẹ̀rẹ̀ òye pè mí sínsìn mo ní lẹ́nu bẹ̀rẹ̀ òye nítorí Olúwa ṣeun and he was so happy nígbà tó ń sọ fún mi mo rí pé ayọ̀ kúnnú ẹ̀. Ẹ má bínú sáà méjèèjì. Irọ́ Ọlọ́run máa jẹ́. Ẹ jẹ́ kí n tètè máa lọ. Okay dear. Yes ma. God bless you mo fọlọ́run sí kò kíyàwó mi àtọmọ mi. Wàhálà ni mo tiẹ̀ ń bá lọ báyìí sìn torí láti àná tá a kúrò bí kò fi bẹ́ẹ̀ wà òkè rárá mi ò rò kó sún wọn náà àmọ́jú. After tẹ kúrò ń bí. Kí ló dé kí ló ṣe òun. Kò complain fún nǹkan kan but tí n bá gbé dé hospital lè máa mọ̀ bóyá nǹkan ṣe àbí nǹkan ò ṣe àtọwọ́ bọ̀ lára. Ó jẹ́rìí ẹ̀ Ọlọ́run á pẹ́ lọ́wọ́ ṣiṣẹ́. May your day be blessed. Ó ṣe àbá mi. Kó kí o kó dẹ̀ kọ́ mọ́ mi. Ọlọ́run ò ṣeun. Ayọ̀ bí nìyí. Olúwa ò ṣeun at last rẹ́pọ̀ dáàrin àwọn ọmọ mi. Ọkàn tèmi gan á balẹ̀ inú mi á dùn. Ogun àti ọdún tó ti pẹ́. Bàbá mo yàn mo gbé ọ̀gá ò ṣe o. Ex-girlfriend mi. Baby.
You're here. Báwo ni ṣe wà okay? Mo wà okay, but kí ló dé tó wá dájọ́ kò sí bíbá yìí tó fi mí nìkan lẹ̀ sókè? Ayọ̀mí, mo notice pé látànà tó ti dé láti family meeting tẹ́ lọ ṣe lọ́dọ̀ yín, òun ló ti wà restless. What's happening? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn? Ṣé kò ń ṣe pé ọ̀rọ̀ wa tó ń kó yé ni? Ṣé ẹ tí ì parí ẹ̀ náà ni? Ṣé mo ti bá yín yanjú ẹ̀ náà? Not Oye. Ó yẹ kí n ti gba àwọn calls kan on business dealings tí mo ṣe in the past and ó kàn fún mi worries there, but everything should be okay. So nítorí business nsìn ló ṣe fi darling wife ẹnìkan lẹ̀ sókè àbí? My dear husband, there is time for everything in this life, okay? Time business ọ̀tọ̀, time pleasure ọ̀tọ̀. Ẹ̀yin obìnrin náà kàn nìyẹn. Mo wọlé, you come up with attitude. Wow. Right now, your dear sweetheart needs you upstairs. You mean upstairs? Yes. Agbonse oyinse, salama oyinse agbonse. Agbonse oyinse, Ẹ kú jókòó náà. Ẹ kú iṣẹ́ bàbá mi. Yes ma. Ẹ pẹ̀lẹ́ sà. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ tán lórí fóònù ni mo fi ẹ̀mí béèrè sí i. Ó dẹ̀ wá fi yé mi wípé Ayọ̀mípọ̀ ti bímọ, Oyèmádé ni ò tí ì bímọ. Daddy, sorry sir, mo dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀mí mímọ́. Ẹ má bínú sir, ó dàbẹ̀ ni pé ẹ ti ṣì wọ́n gbé fúnra wọn. Daddy, Oyè lẹ̀gbọ́n o, Ayọ̀mípọ̀ làbúrò. Oyè ló ti bímọ sir, kò ń ṣe Ayọ̀mípọ̀. Mọ́mi wá, bí a ṣe fi hàn mí ni mo sọ fún yín yẹn. Oyèmádé kò tí ì bímọ. Ayọ̀mípọ̀ òun ti bímọ, bóyá wá gbé síbì kan tẹ́ ẹ̀ tí ì mọ̀ ni. Ṣùgbọ́n Oyèmádé ò ti ṣàbíamọ. Ẹ má bínú sá, dáàdi ẹ jọ̀ọ́ mo fi Kristi bẹ̀yìn sá. Mi ìbá ní kẹ́ tún bá mi fi ẹ̀mí darí ẹ̀ dáadáa láti túbọ̀ tàn ìmọ́lẹ̀ sí. Torí nǹkan tẹ́ sọ fún mi sí dáàdi, ó ti rú mi lójú báyìí o. Dáàdi ó ti rú mi lójú. Oyè lẹ̀gbọ́n dáàdi, ṣé bí ẹ mọ̀ nípa gbogbo àwọn ọmọ yìí dáàdi, ẹ mọ̀ pé mi ní pásítọ̀ kankan. Ọmọ mi kò sí aládùúrà mi tí mo mójú wọn mọ̀ tó jọ̀dọ̀ yín náà lọ. Ọlọ́run dẹ̀ ń gbàdúrà wa. Dáàdi Oyè ló ti bímọ sá. Ayọ̀mípọ̀ ò tí ì bímọ rárá. Tí ẹ bá wá tẹ Ayọ̀mípọ̀ nínú dáadáa, ó ṣeé ṣe kó jẹ́ wọn fún ibi tó bímọ sí. Kí n tẹ Ayọ̀mípọ̀ nú, Ayọ̀ ti bímọ. Ẹsikísà tẹ́ ẹ̀ bá gbàgbé sá, Donald time tí mo wá lórí wípé kẹ́ bá mi bẹ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ contract tí Ayọ̀ ń bid fún. Mo rántí ìjọ yẹn dáàdi pé ẹ̀mí mímọ́ ní kẹ́ sọ fún mi. Ìṣípayá tẹ rí pé àwọn ọmọ méjèèjì ọmọ kọ̀ọ̀kan náà máa bí. But nǹkan tí wọ́n lè mọ́ sọ sí ni wípé Ayọ̀ ti bí ọmọ tiẹ̀. Oyè ni ò tí bí. Bẹ́ẹ̀ mi mo ṣe sọ nìyẹn. Dáàdi, ẹ jọ̀ọ́ sá, ọmọ tí Fèyí àti Oyè wá gbé wálé fún mi, tí mo ṣèkú mọ tí mo pe gbogbo ayé dáàdi, tí mo ṣe nígbà tó yẹ wípé mo ti mọ̀ wípé ẹyọ kan tán máa bí náà nìyẹn, tí mo pe gbogbo ìlú, tí mo pe gbogbo ayé, tí mo fi lépọn tí fi ọ̀nà orúkà. Dáàdi ẹ jọ̀ọ́ sá, ta lè mọ̀ sọ wípé ní ọmọ. Iṣẹ́ tó ló gbá lárùn mi, àjẹyè ni wọ́n jẹ́. Iṣẹ́ tó ló gbá lárùn mi, àjẹyè ni wọ́n jẹ́. Má bọ̀ dábọ̀ ọ̀rọ̀ mo fẹ́ bí ọ̀ mo fẹ́ kọ́ dá mi lóhùn tó ti yọ mẹ́fẹ̀ẹ́ kọ́ fi dúdú pé fún mi o tó ti yọ mo fẹ́ kọ́ jẹ́wọ́ kò mí o dábọ̀ jẹ́wọ́ kò mí o yìí ló bímọ.
dábàá bẹ́ẹ̀ lóhùn. Kò sọ mọ́ bí kankan sá. Ayọ̀mípọ̀ ó bímọ ṣáájú mi jọ. Mami mo ní mi ò bímọ. Mami ọ̀dọ̀ mi ní kó wá tí n bá yó máa mọ̀ pé mo yó. Kọ́ bá ṣe torí ìyàwó rẹ ni èsì ń ṣe sójú ọ máa la gbọ́ ọmọ lọ́wọ́ oníbà gbọ́ ọmọ dání máa gbọ́ ọmọ lọ́rẹ̀. Èmi á gbé sọ́dọ̀ á wà lọ́dọ̀ mi tó bá jẹ́ torí tiẹ̀ kò ní mọ̀ pé ìwọ ló lọ́mọ ó máa wà lọ́dọ̀ mi máa máa tọ̀ nǹkan mi. Ọ̀nkó ẹ̀yin lẹ́kọ̀ọ́ fún mi ń bàbá. Màámi rè mi ò dé ń sọmọdé. Mo kò sọmọ kankan bì kankan. Kò sí. Kò sí. Mami mi ò lè parọ́ fún yín náà kí wọ́n máa parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ra mi ni. A ní mi ò bímọ síbi kankan. Ó ti gbàgbé prọfẹsì tí mo sọ fún ẹ wípé wọ́n níwà àtẹ̀gbọ́n ẹ̀pẹ́ yọ kọ̀ọ̀kan ni bàbá ọkọ mi bá ń bẹ ọmọdé yìí. Ní sùúrù mu ọ̀rọ̀ ń sọ mẹ́láìkẹ́ o sójú ẹ̀ mẹ́láìkẹ́ o sórí ok dúró jẹ́ni sọ jẹ́mi wí jẹ́mi jáde jẹ́ ká ṣe báyìí kí n fún ọ lọ́sẹ̀ kan kọ́ la rò dáadáa kó ronú gbogbo wọn ti bá ta kó ronú ni ya sójú yọ kọ́ láwìn hàn sójú yọ jẹ́ kí n fún kó ronú kó pe àrùn àtọ̀dọ̀ fún inú rẹ kó bí ẹ léèrè sójú yọ kọ́ dárò kọ́ lọ́ba mi lé sójú yọ. Agbọnsẹ oyinsẹ, salama oyinsẹ agbọnsẹ. Agbọnsẹ oyinsẹ, omi olókòrè, gidigba. Àráyé sọ̀rọ̀ ń bàtà kọ̀kọ̀ rẹ̀ kí ló ṣe rìn the journey so far. Me, my brother, ọmọ marriage. It's a long story and it happened that way and there was nothing I could do to stop it. But I the last time Tim and Sarah, I told you to keep it to yourself. Or being between us. Me offer issue for you, me offer issue for mommy. I don't want anything that will put my house in disarray. Let everybody be happy. I'm married too. And I appreciate it. I truly appreciate it. Nǹkan kan wà ńbẹ̀ tó ń fún mi ní concern a little bit. Ní gbogbo ìgbà tá a fi date ara wa yẹn, àbí nígbà tá a fi ríra mọ́, ǹjẹ́ o lóyún? No? Oyún kẹ̀? Tí bá lóyún fún ẹ máa sọ fún ẹ náà. There was nothing of such. Ó dáa kó má rí bẹ́ẹ̀. Because I wouldn't imagine kí n assume pé bóyá o lóyún fún mi, o gbé fẹ́ gbọ́n mi, àbí nǹkan kan. Ayọ̀, come. I don't like the way you're talking to me. Okay. You should respect me. I'm a woman. I've got dignity. Tí bá lóyún fún ẹ, what kí ni big deal ngba ẹ máa sọ fún ẹ pé mo lóyún. Mi ò lóyún and that is the truth. I'm sorry. Something just got me thinking that I need to get clear on my head. I'm sorry I yelled too. All right. No wahala. Oh, you can come back. Yeah, it's fine. Ṣé o tọ́jú ẹ? I'm trying. Ọmọ yín náà ńkọ́? Ọmọ mi. Ọmọ yín ọmọ mi. Àbí ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀ náà ni. All right then, go take care, yeah? All right, thank you. Call you nice day. All right, cheers, bye. Ṣé. Àdàbà ń pò gèdè bí pé ẹyẹlé ò gbọ́. Ẹyẹlé mi kókó gbọ́. Títìrì ló ń tìrì. Èmi. Olówó ni Jésù, ṣèmi náà máa lówó lọ. Baby, mo ní ó ti ẹ̀dá tí bàbá ọkọ mi ti wá sí Èkó báyìí. Kí ni ìyẹn ní ṣe pẹ̀lú wa? What do you mean pé kí ni ìyẹn ní ṣe pẹ̀lú wa? He's a medical doctor and he's very good at what he does. Tí gbogbo èèyàn dẹ̀ mọ̀. Oye is my brother and I know he's good at what he does. Mi ò kàn fẹ́ kó get involved nípa private issue wa ni. Ayọ̀mípọ̀, how are you talking like this? Ṣé wọn ò ní bá wa dá sọ̀rọ̀ àìrọ́mọbí wa yìí ni?
I'm sure Saba explained it fún wọn. Wọ́n á rí nǹkan kan ṣe sí now. I know he's a good doctor and he's good at what he does. I just don't want Oye involved. He's my brother. Let's just keep it between me and you. It's a private matter. Oye is not coming in. Aside, ṣé mo ní mi ò lè food bill other specialists or being local or international. I'm capable. I just don't want Oye to be involved. You don't want Oye, abi? Okay, no problem. I get you. Yeah, not what you're thinking about. Let it just be between me and you. We both involved in this. You want a child, I want a child. I don't want Oye. It's as simple as that. Yeah, you don't want Oye to get involved because kò ká ẹ lára. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ò ká ẹ lára náà. Ọ̀rọ̀ àìrọ́mọ bí èmi àti ẹ yìí kò ká ẹ lára. Láti ìgbà tí èmi àti ẹ ta ti ṣègbéyàwó, kí n má gbọ́ pa, kí n má gbọ́ po. Kí ló dé? No. Ṣé bíbí kan náà bí mi ni, ṣé kò yẹ kémi náà bímọ ni? It's all right. Tó bá jẹ́ wípé ó ká ẹ lára ni, kò yẹ kó má reject any advice tí mo bá mú wá lórí ẹ̀. I am not rejecting advice. Let it be between me and you. You want a child, I want a child. Ibi kan náà la jọ ń lọ, but mi ò kàn fẹ́ kóyè dá sí. Ibi kan náà kọ́ la jọ ń lọ. Ibi kan náà kọ́ la jọ ń lọ. You don't want Oye to get involved because you're planning to have another wife. That is it. Bẹ́ẹ̀ ọkùnrin ṣe máa ṣe nìyẹn. Tóbi Yorùbá ti tètè bímọ fún yín báyìí. Ẹ máa plan láti lọ fẹ́ yàwó le. Kò sí wàhálà. Not at all. Kò sí problem. Ọlọ́run ṣe ètò ìdáfọ́ ní kálukú. No, dear. Look at me. Kò rí bẹ́ẹ̀. You know we're in this together. Bó ṣe ń feel ẹ̀ lèmi náà ń feel ẹ̀. Look at me. Thank you so much. Ẹ kú jókòó. Èmi nìyẹn o. Ṣé ẹ enjoy ara yín? Gidi. Ṣé gbọ́dọ̀ enjoy ara yín? Mọ́ mi jọ mí lójú. Ẹ jọ̀ọ́ mo gbé oúnjẹ sórí iná. Ẹ bá máa wò kó má bàa jóná. Oh, okay. Fẹ́ lọ wo jọ mí lójú lókè. Torí ó ti pẹ́ ó ti ń sùn gan. Kí n lọ wò bí ó ti jí ń sìn. Oh, ẹ jọ̀ọ́ ẹ lọ bá ń wọ ọmọ mi. Ọmọ yín náà kù ní ẹ̀yin ló jọ. Ẹ enjoy ara yín ṣe. Yeah, thank you. Ìyá wa mi, tójọ́ mẹ́ta báwo ni? You can't even look at me in the eye. Lójú tí. I can't get this. Ọmọ ìyá méjì papọ̀. Ó fẹ́ mi, ó fẹ́ gbọ́n mi nílé kan náà. Ayọ̀, your words are hurting me. Ó mọ̀ pé jọ́ mi kọ́, wọ́n ló fa nǹkan tó wà nílẹ̀ yìí. Mo sọ fún ẹ, mo ní kó jẹ́ ká ṣe kinní yẹn ní ṣùlọ́kà. Ó dẹ̀ ní rárá. Mo dẹ̀ rẹ́ni tó fẹ́ fẹ́ mi ní ṣùlọ́kà tó dẹ̀ love me. What was I supposed to do? Orí ṣùlọ́kà iná ṣì ni. Má gbàgbé pé wọ́n rántí pé rẹ́gísírì ló lọ. Ìṣùlọ́kà yẹn ò tí ì ṣe dé ni. That aside. Last meeting tell me àti ẹni gbogbo narratives ẹ. It points to the fact that the ọmọ tó bí ọmọ mi ni. How dare you? Kí ló jẹ́ yóò tó máa sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn? You don't talk to me like that. Bring it on. You've now grown wings. Look at you. You're not even ashamed of yourself. You're even raising your voice. Ikú ló lóko bí tàkùtẹ́ ni. Èèyàn kájọ mọ̀ láyé máa tẹ̀. You don't tell me so. Tí o lè gbójú mi kó máa sọ trash fún mi. Kí ló ń bá ẹ̀ fún ọ̀rọ̀ ariwo yìí? Ayọ̀ mi bọ̀. Màámi. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe wọ àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀? You can believe it. Are you working out on me? Kí ló ṣe wà àti bàbá ọkọ ẹ̀? Kí ló fariwo? Kí ló dé? Mọ́mí mi mọ nǹkan tí mo ṣe fún bàbá ọkọ mi, mi mọ̀. Bí wọ́n ṣe fẹ́ sọ mí di wèrè láàrin yín ni. A bèrè lọ́wọ́ yẹn sìn, ó ní wọ́n ní kí n bá sọ̀rọ̀, ìwọ ní kí n bi léèrè. Ó bínú lọ, àbí wọn náà ló mọ nǹkan tó ṣe fún. Ṣé kò ní sí wọn tẹjọ ṣe fúnra yín? Ẹ̀kọ́ ṣàdédé kí ariwo, mọ́lẹ̀ máa pamọ́ra yín ni. Ẹ̀gbọ́n yín bí ajá, kí ló gbà, kí ló lọ ṣe fún, kí ló gbà lọ́wọ́ ẹ̀. Mi mọ̀ nǹkan tí mo ṣe fún bàbá ọkọ mi, mọ́ mi ṣáà máa bá mi bẹ̀ wọ́n. Kì í bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So kò ní nǹkan tẹ́ ẹjọ́ fàárá, ó kàn wọlé ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ wàhálà náà ni. Ẹ ní sọ mí di wèrè, torí nǹkan tó lè fẹ́ lẹ́yìn sí mi ò mọ̀. Ariwo yín fatafata ló gbé mi dìde lókè.
kí ló ṣẹlẹ̀ sí òun bínú jáde ó ní wọn ni kí n bá sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ìwọ ní ìwọ ọmọ tó ṣe fún ṣé kò ní nǹkan tẹ́jọ ṣe fún ra yín ẹ kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́mọ́ra yín bí ajá ni. ọlọ́ngbọ́mọ́ mi. kí ló lò ṣe fún kí ló lò ṣe. fẹ́ẹ̀ lásìkò lápẹ̀lú pé yàrá. bàbá kan kó má bàa sí ni ẹ wò wọ́n ní kí tòbíà tó dégbò olúwọ̀nbẹ là ké sí ẹ wò ṣe rí ẹni ọmọ tí a fẹ́ ṣe sí ọ̀rọ̀ Ayọ̀mípọ̀ o ṣé wọ́n bímọ ni mo bímọ ni kó má yọlé ayé lẹ́mí mi wálé ti fẹ́ pọ̀ jù fẹ́ mímì. tó ti jẹ́wọ́ bíbímọ sí ni. ìbàjẹ́ pé jẹ́wọ́ yẹn ṣé kò dáa èyí tá a ní kòkò bú ẹ̀ bọ̀ ó kòkò bọ́ ó lòun lè bọ́ gba abẹ́rẹ́ nínú òkùnkùn ìyàwó ẹ̀gbẹ́ ṣe bí yẹn ló wá kí wa èmi dẹ̀ wà lókè ẹ wo àyà mi tiẹ̀ ti já torí mi mọ̀ pé ẹ̀gbọ́n ti dé pé wà ń sàlẹ̀ òjòkó dé mi ojú oorun ni mo ti gbọ́ ariwo alámúrò pé mò ń la tẹ́bárí mo ti ṣe sáré jí kàtàkàtà lójú oorun ló bá di wípé ìyàwó ẹ̀gbọ́n ló bá níbí ló bẹ̀rẹ̀ sí ní bá fa wàhálà ẹni tí ìṣe pé wà á ti ẹjọ́ ríra rí kí òye wa gbọ́ wípé ìyàwó òun wá sí ló wá kí wa o àbúrò òun kì í mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bàjá ẹ tẹ̀sàlẹ̀ fún wọn kí la fẹ́ pẹ́ dáadáa yẹn sí òun àtẹ̀gbọ́n náà kò rí kò sùn wọn kiri ra wọn sójú ni ìyàwó tún wá ó tún fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa bá yẹn ṣorogún irú wàhálà wo nìyẹn. ìdúró náà ń bọ̀ ẹ̀sán ọ̀nà ni. ṣé ẹ̀gbẹ́lẹ̀ yìí tí mo ṣe fún bàbá ọkọ mi ẹni ṣọ̀nà ni ṣọ́dí ìgbà tó bá mú yẹn gba sí tó bá nà èyí tó ṣe fọ́mọ ọlọ́mọ gan ṣé kò tìjú kó nà lọ. mo ní mo béèrè pé kí ni nǹkan tó fa wàhálà láàrin wọn kò rẹ́jọ́ rò kó tó ṣe lọ́mọ yẹn bínú jáde lọ níbí tó yẹ bá máa pè sí tó bá máa bèrè sí aláìwọ ni mo fẹ́ ṣe fún mi ìmọ̀ nǹkan tó lọ́mọ yẹn ṣe fún kó máa bínú sódì ṣáá ni kí ló dé wọn bá lórí kí n ròyàn mọ́ ẹ kìlọ̀ fún o bàbá kọ́ mi ẹ kìlọ̀ fún o tá a bá kìlọ̀ fún ẹ wò má bá jara yín máa kọ́ o kó má jọ̀dọ̀ ayé lẹ́mìí mi o ààbù kí ló dé ti ṣe. wàá bí ní ti bá sí ṣé torí ọjà kan bílẹ̀ lórí wíwọ́n máa bí ń sọ́mọ kí ló ti ṣe báyìí kí ló ti ṣe ẹ ṣe bọ́ ṣe sórí nìna kí sórí ní kí ló ti ṣe sún àlè jáde lé ní ẹ ṣe sùn irú ọ̀rọ̀ wo ni ìwọ bá ní kó ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọmọ sọ́mọ náà fi sùúrù ìyànjú ọ̀rọ̀ ọ̀làwí ọmọ abínú sí lórí ọ̀rọ̀ wo. bàbá kan mi mo ti ṣe sùúrù tó fún. wà á túbọ̀ ṣe sùúrù ni. mo ti ṣe sùúrù fún tó torí lọ́wọ́lọ́wọ́ inú bí èmi fúnra mi sí o inú bí mi sí o ṣé ní kẹ́ ẹ sọ fún kó má pa mí kó má gbẹ̀mí lẹ́nu mi. èbùrú bí wọ́n á ń bí ọ kọ́ làálébóde mẹ́ làálébóde. ṣé n tẹ́yìn tún máa sọ. má bàa mi sọ kódà tó ti jáde. ẹ má bọ̀ ọmọ yín sọ̀rọ̀ ṣe ti gbọ́ ẹ má bàa sọ bóyá mi ò gbìyànjú tó nínú ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀gbọ́n yín látọ̀dún èmi nìkan ni mo dá fa tí mo dá kan kí ló dé ṣó fẹ́ pa mí ni inú ilé yìí ajájú ṣojú èmi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ́ má pé ká má bàa sọ níbi tó bá ti ń gbọ́ ẹ má pé o tọ́lá báyìí náà sọ́sìn ẹ̀ ń bínú lọ bóyá yẹn ló máa yanjú ọ̀rọ̀ ni ẹ ṣàlàyé fún mi. ọmọ akáká ti rí ká òbó níbodè ṣe dáadáa òbó níbodè lọ́bìrì ìjà kalẹ̀ odúmìrìngì ṣọládé ìyẹ̀rú ọ̀kín ọmọ ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọbẹ̀ ṣojú oko ìyẹ̀rú ọmọ olóláàrí ọmọ pínre láàrí ikùn gbọ́dọ̀ jùkàn nílé ọlálọ́mí tí kan bá jùkàn lé bàbá tó bí ọlọ́mọ ogun ní kó já bàbá wọn ọlálọ́mí abiṣojú oko ìjàkadì lóru tọfà ọmọ ìjà kan tí wọ́n jà lọ fà nílé ọlálọ́mí lọ́jọ́ sí wọ́n ló ṣojú ta ni mo ló ṣojú ebè ó ṣojú poro nínú oko ó ṣojú ilá kẹrùrù èrè ni láfàkalẹ̀ bàrà ní láyé gbèrègbèrè lóko ọkà ní lákànrúkànrú lóko ìbá ṣojú olóko ìbá làwọn ọ̀kìn ọlọ́fà ló lọ́fà ọ̀kìn ọlọ́mọ ló lọ́mọ gbẹ̀ngbẹ̀lẹ̀kọ ará yòówù ṣàn ọmọ tí mo ló lọ́lá tí mo ló lóko àṣà ìmọ̀ró àṣà ìmọ̀pé àṣà ìmọ̀kín kí dorí àgbàkodò nílé ọlálọ́mí ọ̀kan ni méwúrẹ́ wá bóun fẹ́ lọ dòkun bẹ́ẹ̀ irọ́ ni kò lè dòkun ọ̀kan ní kí n bá gbòtàn bọ̀lọ̀jọ̀ wá bóun fẹ́ lọ dọ̀sà bẹ́ẹ̀ irọ́ ni kò lè dọ̀sà ọ̀kan ní kí n mú màálù wá bóun fẹ́ lọ dàgùn lọ́ba ńlẹ́ ọlálọ́mí
gbẹ̀ngbẹ̀lẹ̀kú ara yòówù ṣán Yes, ma. ọkọ mi. Yes, ma. Inú kọ̀ọ̀kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ o. Mo ń gbọ́ màmí. Mi ì dẹ̀ fẹ́ kó parọ́ fún mi. Yes, ma. Ìjọ́sí tí mo bá wà àtìyàwó ẹ̀gbọ́n ẹ̀ níbi tẹ́jọ́ ń ṣègbọ́n mi sí omi ọ̀tún. Ìjọ́ yẹn tí mo béèrè pé kí ló ṣẹlẹ̀ kàkà kó fún mi lésì ṣé ló bínú lọ. Mo dẹ̀ bí Fèyí náà ó náà ní kò sí nǹkan kan póun mọ nǹkan tó ń ṣe fún un. Yes, ma. Ọkọ mi jọ ṣàlàyé fún mi ṣé ìjọ́ yẹn tó dé ṣé kò kí ẹ ni àbí kò kí ẹ kò fún ẹ ní respect tàbí ọ̀nà tó deserve má bá wí. Yes, ma. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ti ju bẹ́ẹ̀ ṣe ń sọ. Fèyí ò lè sọ̀rọ̀ fún yín màmí. Gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí Fèyí ló fà. Wàhálà èwo? Ọmọ tí Fèyí bí tó pè lọ́mọ oyè ọmọ mi ni. Ayọ̀mípọ̀ orin egúngún ni mo dá tòrò ló ń gbé ṣé o gbọ́ béèrè tí mo bí ẹyin. Màmí mo gbọ́ yín dáadáa. Kí ló wí? Èmi ni mo lọ́mọ jọ mí lójú ọmọ mi ni. Ẹ̀wọ̀n ti bí ọdún 2 mẹ́ta sẹ́yìn màmí tí mo mú ìyàwó àfẹ́sọ́nà wálé. Ẹ̀kọ́ náà ló mú yàn wá sọ́dọ̀ mi. Tàbí láàrin gàjí tẹ́ ń pe Pamílẹ́rìn. Pẹ̀lẹ́ máa dà. Yes, ma'am. Ṣàlàfíà ni. Kí lorúkọ o? Fèyí Ṣara, ma'am. Mo Fèyí Ṣara. Beautiful name. Thank you, ma'am. Mi ríran rí ẹni tó jókòó sẹ́gbẹ́ mi dáadáa o ṣùgbọ́n mo jẹ́rìí Ayọ̀mípọ̀ mo mọ̀ wípé n tó dáa ló mú àlè fún mi. You are from where? I'm from Ogun State, ma'am. Abẹ́òkúta to be precise. Ogun State, Ẹ̀gbá. Daddy àti mọ́mí ẹ̀ ń kọ́? Wọ́n wà dáadáa. Àwọn méjì wà. So what do you do for a living? I'm IT personnel. I work in an IT firm. Okay, that's good. Báwo ni Ayọ̀mípọ̀ ṣe jẹ́ sí ẹ? Màmí, afẹ́fẹ́ àwa ni. Okay. Ọ̀dà, ìgbó àtòrò ẹ̀ ló ti rí yìí o. Ló bàbá ẹ̀ ti ṣaláìsí, àmọ́ bàbá kú, àwọn bàbá tún kù fún un. Àzín ẹ̀gbọ́n bàbá, àbúrò bàbá, ṣòtìyẹ èmi ni mo dẹ̀ bí nǹkan mi. Anytime tó bá ti wá ṣe nǹkan kan tó bá dùn ẹ́, o máa hesitate láti wá fẹjọ́ ẹ̀ sùn mi. And kó tó lọ kó rán mi létí, kí n fún ẹ ní nọ́mbà mi. Thank you so much. Kó gba lọ́wọ́ fún ẹ, you're welcome. Lágbára Ọlọ́run á ṣe yín ní ọ̀rẹ́ ara yín dalẹ̀. Èṣù ò ní kú sáàárín yín o. Ọlọ́run á bá mi fi ọmọ alálùbáríkà á bá mi fi tà yín lọ́rẹ. Bọ̀ wá ṣe favour kan fún mi. O ṣì máa padà wá. Mi ìrojú ẹ̀ dáadáa o. Kò yẹ torí ojú. Pamílẹ́rìn dáa. Kó mú glasses yín wá náà. Òótọ́ máa tẹ̀ ní. Pamílẹ́rìn! Pamílẹ́rìn! Màmí ẹ wò, ìyàwó ni. She said to stay. Ìjọ́ mi àtúpadà ọjọ́ tí glasses bá wà available. Anyway, that's a fact. Bẹ̀lẹ̀ máa ń dà. Ṣé Fèyí Ṣara náà ló gbóyún tèmi kúrò lÉkòó lọ gbé fún bọ̀dá mi l'Ábújá? Ọmọ tiẹ̀ oyún àti pé oyún Fèyí gba oyún lọ́dọ̀ tiẹ̀ ó wá bí oyún yẹn fún oyè Bádé. Bẹ́ẹ̀ ni màmí, ọmọ yẹn gbóyún kúrò lÉkòó ni. Ó gbóyún kúrò lÉkòó ló lọ gbé fóyè. Ìjọ́ tó ti dénú lé ni mo ti mọ̀ pé ex-girlfriend mi ló yẹ fẹ́. Mi ò dẹ̀ fẹ́ wàhálà fún yín mi ò. I love my brother, I love my mother too. Mi ò fẹ́ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀. Mo dẹ̀ pín sẹ́gbẹ̀ẹ́. Ọ̀rọ̀ ẹ jẹ́ kó wà láàrin mi àti ẹ forever. Ìyá ìgbà tó dẹ̀ ti pé prophecy wà pọ̀ ọmọ kan ni máa bí. Mo ti bímọ síbì kan ni mo kàn ṣáàjókòó wò pé mò ń ṣe oníranù. Ojú kan la tọ gbogbo ìtọ̀ yìí sí. Ọ̀dọ̀ ẹ̀ náà ni. Nǹkan tó fa wàhálà tó wà láàrin mi àti ènìyàn màmí. Orú mú mi. Orú mú mi o. Mo dáràn. Ayọ̀mípọ̀. Ọmọ tó wà lọ́wọ́ Fèyí. Bẹ́ẹ̀ ni màmí. Ìwọ ló lọ́mọ. Ọmọ mi ni. Tó lọ gbé fẹ́gbọ́n ẹ̀. Ọmọ mi ni. Èdùmàrè máa pè tèmi ní Ayọ̀míkọ́. Ó ní mi ò ṣe fẹ́ sọ̀rọ̀ fún yín màmí. Níbikíbi tí ń bá ń rè
kí n bẹ́gbẹ́ pé láwùjọ ọ̀rọ̀ mi kò dayọ̀ máa pa mí lẹ́kún máa jẹ́ kí tèmi ó gbé ṣe tèmi níre Èdùmàrè ayọ̀ mi kó máa pọ̀ sí i. Ìfẹ́ wo ni ká ṣe fẹ́ni tí kò kú pààyà jẹ ṣé kó má bínú ni àbírú ọ̀tún ní ìṣẹ̀lẹ̀ mọ́ ó lágbára o. wá kò sí ìpẹ́ kankan tẹ́ fẹ́ ṣe fún ẹni tí ìkòkò pààyà ẹ̀jẹ̀ ju kó ṣìpẹ̀ lọ fún ẹ. kí ló ń ṣẹlẹ̀ bí I didn't get that. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí fún kankan tó wà nínú òròmọ adìyẹ táwòdì òkè ọmọ gbogbo nǹkan tí ìwà àti mọ́mì sọ ọbọ̀ mi báyìí lè sọ sí. ayọ̀ mi pọ̀ pẹ̀lú bí mo ṣe nífẹ̀ẹ́ tó ìwọ so o ti bímọ síta. Oh my God. It wasn't intentional. Mi ò mọ̀. It was in the past. Maybe mo ṣàlàyé ọ̀rọ̀ ọmọ kan fún ẹ tí mo ní àjọ ríra ńgbà kan. Mi ò mọ̀ gbogbo oyún kúrò lẹ́kọ̀ọ́. Mi ò mọ̀. I wouldn't hurt you. Ọkùnrin, kí ló dé tó jẹ́ pé nǹkan kan náà ni gbogbo yín káàkiri ayé? Kí ló dé tó jẹ́ pé ẹ kì í nítẹ́ lọ́rùn? Kí ló dé tó jẹ́ pé ẹ lọ́rùn rárá? Ẹ ní human feelings. Tara yín nìkan lẹ máa ń rò. Mo sọ náà. Mo ní ọ̀rọ̀ àìrọ́mọ bí wa, mo ní kò ká ẹ lára. Kò nítumọ̀ kọ́kọ́ sí ẹ. Nítorí pé ìwọ ti lọ́mọ tiẹ̀ síta bí. O kàn jẹ́ kí mi máa waste time mi níbí báyìí, o jẹ́ kí n máa waste life mi dànù. Ìwọ ti lágbẹ́kẹ̀lé níta bí. Not at all. It was in the past. Mo ṣàlàyé fún ẹ. You are not looking at this from my angle too. Also similar no buoyancy. Same lady ló níyàwó oyè. Àìmẹ́pọ̀ kí ni kó tó tún fẹ́ kí n ṣe fún ẹ? No, I didn't do this intentionally. It was in the past. I'm serious. Pẹ̀lú bí mo ṣe wà lóyà sí ẹ tó. Kò rí bẹ́ẹ̀ rárá. So torí pé mi ò rọ́mọ bí, o dẹ̀ lọ bímọ mi síta. You know I can't do it. I can't do it. No problem. I can't stand to hurt you. I'm serious. Mi ò mọ̀. Not intentional. Mi ò gbọ́ nǹkan tó ń sọ. Sọ fún mi pé kò rí bẹ́ẹ̀. Ìpè nǹkan ni mo lọ́mọ. Bá mi sọ̀rọ̀ náà. Ọmọ ẹjọ́ mi kọ́ ọ́. Láti mo wà lẹ́kọ̀ọ́, mi ò mọ̀ bóyá ti wà lára mi. Tí mo máa fi dé Abuja. Látàdé ló ṣe test. Mo wá rọ lọ́kọ̀ ara mi. Mo ṣe calculations. Mo rí pé mo ti lóyún látẹ̀kọ́. Mo sọ fún ọ̀rẹ́ mi ló wá ní pé kí n dákẹ́ kí n má sọ. Ó ní pé mo ti rẹ́ni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ní ṣùlọ́kà ṣé mo ti máa wá lùsẹ̀ what I've been praying for. Ọkọ mi tó dé mọ̀ pé mo love you, I didn't want to lose you. Ìpè mi kọ́ ni mo lóyún tí mo ti nurse látọjọ́ ni. Ìpè mi kọ́ ni mo ní ọmọ tí mò ń tọ́. Tí màá tó dé tí wàá sọ pé daddy is back. Èmi kọ́ ló lọ́mọ tó ń tì mọ́ mi láyà tó ní lọ bá bàbá ẹ̀. Ó dẹ̀ mọ̀ nínú ara ẹ̀. Ìpè mi kọ́ ni mo ní. So reason tó fi sọ fún mi pé ká kúrò níbí ká padà sí Àbújá nìyẹn. Fẹ́ yí. Ọmọ bímọ. Ayọ̀mí pọ̀ fẹ́ mi ní ṣùlọ́kà. And when I met you, you showed me love and you were willing to do everything for me. But to accept pé máa fẹ́ mi ní ṣùlọ́kà. Mi ì dẹ̀ fẹ́ kó jẹ́ pọ̀ ròyìn yẹn ló tún máa jẹ́ kí n lose ẹ̀. Ni mo ṣe gba advice ọ̀rẹ́ mi pé kí n má sọ fún ẹ ọkọ mi ṣáájú mi. Mo kókó ṣe máa rí lélẹ́yìn ṣáájú mi. Ayọ̀ ló ní ọmọ. Ayọ̀ àbúrò mi, òun ló ní ọmọ tó wà lọ́wọ́ wa. Àbí? Mi mọ̀ mọ̀. Ibi tí ìjà ti máa dé nìyẹn. Orí pé mi ò bínú. Orí pé mi ò fọwọ́ kàn ẹ́. Mi ì lóbìnrin rí láyé mi. Mi ò fọwọ́ kàn bìnrin. Kò sí. Báwo ni ìfẹ́ fọwọ́ kàn bìnrin? Mi ì lè fọwọ́ kàn ẹ́. Kàn ṣéèkì mi.
Thank you. Má jẹ́ ń di ẹ lọ́wọ́ mú, má jẹ́ ń di ẹ. Just shake me. Fèyí, ohun tó lè dìjà nìyẹn o. Ohun tó lè dìjà láàrin mi àti ẹni. No problem, just shake me. Thank you. Ṣé ibi tó ti bẹ̀rẹ̀? Mo dúpẹ́ ibi tó bá mi. Fèyí! I don't want to lose you. Ọkọ mi ṣàánú. Mo dáràn. Mo sì padà ṣiṣẹ́ o. Ayé mi ti padà bàjẹ́ o, mo dáràn. Mo ti mọ wàrà mi ṣọ́ra mi mọ́ mọ́. Ọlálọ́mí àmísídé kan. Ọmọ ọlọ́fà àmọ́jọ. Ọlálọ́mí ọmọ olóòláre, ọmọ pínre, ìláre. Ikú ò gbọ́dọ̀ jù kàn nílé Ọlálọ́mí. Tí kan bá jù kàn nílé Ọlálọ́mí, ogun ní kó jalè bàbá yín. Ọlálọ́mí àbíṣújó kọ ìjàkadì lóru tọ̀fà. Ìjà kan tí wọ́n jà lọ́fà ní Ọlálọ́mí lọ́jọ́ sí. Wọ́n ló ṣojú ta ni. Mo ló ṣojú ebè. Ó ṣojú poro nínú oko, ó ṣojú ilákọ̀ọ́rù kan ru lóko, èrè ni láfàkalẹ̀, bàrà ni láyé gbirigbiri lóko. Mo ti sọ pé tí bá ti ń kí kankan nínú ọ̀wọ́ àtàbúrò ẹ̀ kẹ́ ẹ máa ná mi lówó ni ṣé mi jẹ́ gẹ́gẹ́ bí ìdílé ọlọ́fà ni. Mọ́mí ẹ ní láti máa rán mi létí bẹ́ẹ̀ ṣe ń kí mi yorí mi ti ń wo and I need something. Owó ni kò ná owó ni kò ná fún mi. Ọkọ mi ṣàlàfíà ẹ̀ pẹ̀lú bàbá mi. Yẹ̀rú ọ̀kín ọmọ ọlọ́fà ọmọ akáká ti rí ká òbónibodè ṣe dáńdáń òbónibodè lọ́bìnrin ìjà kalẹ̀ òdúmìrìn gíṣọlá dẹ. ẹ ṣe wà mo jẹ́rìí yín. ẹ̀yin ayọ̀ nǹkan tí mo pè wá àti ẹ̀gbọ́n ẹ̀ fún ìgbà tó tètè dé mo ti ṣàlàyé fún torí ojú mi gangan náà ṣe pé ó ní emergency láti wá attend sí àdẹ̀lẹ̀ dá dúró ṣùgbọ́n civil life is at stake am I right? So kò lè máa lọ ṣebí wò kánjú lọ. mi kánjú lọ mi kánjú lọ. màá máa ṣàlàyé fún ọ kó farabalẹ̀ pẹ̀lú mi má dẹ̀ ní kò sì tì mí náà kò sí problem. pẹ̀lẹ́. Mọ́mí ẹ notice ìgbà tí Ayọ̀mípọ̀ dé ẹ dé bó ṣe kí mi. ṣókè bá kankan. tẹ́bà rí yẹn ẹ wo bó ṣe ń wọlé nísìn ó ń pòṣe sí mi but mọ́mí ẹ ń jẹ́ kó yé mi wípé mo jù lọ mo dá iṣẹ́ wájú ẹ̀ but why tó wá fẹ́ rúdù sí mi. mo ti sọ fún ẹ pé kì í ṣe gbogbo àṣìṣe àbúrò ẹ ló máa fi ojú sí ẹ wo sórí àgbà ló ń gbà o sórí gbogbo tó bá ṣe fún ẹjọ́ ọkọ mi ṣàfihàn kò fi kíra ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń fi gbé ṣé tí n bá wọnú ilé lọ́sìn mo ń lọ bá ní wọ́n náà mọ̀ ìyá tó ní. mọ́mí mo fẹ́ yẹ kẹ́ mọ̀ pé ẹ̀yin lè dá ògbó lè lẹ̀ o ẹ̀yin lè dá lẹ̀ because gbogbo time tí tó ń rù sí mi ẹ̀ bá wí and again èmi àti yín bọ́ta ló lé nísìn mo lọ bí iṣẹ́ ó bẹ́ ṣe ń kì mí ó dé nísìn ó níbi tẹ́ kì mí dé ẹ ó bẹ́ ṣe mú òun tẹ́ kì deeply mọ́mí nínú àwọn méjèèjì ẹnìkan ṣètò yín jọ ẹnìkan lọ ni àbí ẹ láìka ọmọ kan jù kan lọ. òye báwo ló ṣe máa sọ̀rọ̀ báyìí ọlọ́run jẹ́ kí mi fẹ́ràn ọmọ kan jù kan lọ mi ìdẹ̀ nífì kankan kan láyé mi ṣé orí lórí ọ̀rọ̀ oríkì yẹn èmo máa wá ṣe nǹkan báyìí o ṣé orí lóòótọ́ ọmọ ìdílé ọlọ́fàmójọ lẹ́yìn méjèèjì kò yẹ àmọ́ ṣé orí ìtìpìtì wípé mi ì mọ oríkì ìdílé ti bàbá ti yẹ dáadáa ṣùgbọ́n mọ̀pọ̀ lọ́fàmójọ kan náà lẹ́yìn méjèèjì ó ṣe mọ̀pọ̀ ọmọ ìlú kan náà ni bàbá tó jọ bẹ́ẹ̀ méjèèjì àmọ́ bàbá tiẹ̀ wọ́n tún dìdí ní oríkì ìdílé yẹn gangan ni mo fi máa ń kì yẹn ń lọ́mọ akáká ti rí káyẹn. mọ́mí ẹ ní láti bá a sọ̀rọ̀ a gbọ́dọ̀ má ṣe bí ọmọ ìyá Hausa ká máa ríra wa sá ká máa ríra wa bínú. má bínú ọkàn bó tó bá ṣàṣe fún ẹ wo tèmi ni kó máa kó dẹ̀ wọ́n pa àbúrò ẹ̀ náà ni. àbọ̀njú àbúrò ẹ̀ ni. no ai jowú kẹ ẹ wò ó jẹ́ kí ibi tètè máa lọ́wọ́ yẹn lóde. mo fọlọ́run sí ẹ o ní sábẹ́rẹ́ gún o Christian wà pẹ̀lú ẹ o pẹ̀lú ọkọ mi. Màámi ṣé kò ń ṣọ́ra àwọn ẹ̀gbọ́n mi lẹ́rù báyìí. pa mí lẹ́rìn ṣé kò tó ń rò ní gbọ́ná
èyí tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ yìí ṣé kádàrá ní kí n pè ní àbáyọ̀mọ́ ó níbo ni mo mọ̀ tí mo fẹ́ kọ sígbẹ̀dù tó ń ṣẹlẹ̀ báyìí ọ̀rọ̀ táyé ò gbọ́dọ̀ bá mi gbọ́ kì í ṣe tó gbọ́dọ̀ gbọ́ lẹ́nu mi ń tà. Màámi, ìwé mímọ́ sọ wípé díẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ. Ìwé mímọ́ náà ló tún sọ fún wa pé tá a bá pàṣẹ fún òkè ó ní á ṣèdí. N kò sí nǹkan tá a béèrè tọ́lọ́run ò lè ṣe. Olúwo ni mo mọ̀ tí mo fẹ́ kọ síbẹ̀ ìdílé tó wà lẹ́yìn báyìí. Màámi, àdúrà ni ọ̀pá Kristẹni láti fi bá Ọlọ́run rìn. Àmọ́ mọ̀ wípé tó bá jẹ́ tàdúrà náà ni àánú oúnjẹ méjì nínú ilé yìí àárọ̀ ọ̀sán alẹ́ mo dórí pé tí mo bá jítọ̀ lóru pàápàá máa gbàdúrà ṣáá ni mi ò sún sí nǹkan míì náà tá a ṣe ṣe bá gbàdúrà náà amókù tí ẹ ṣe mi wọn máa jẹ káyé ṣe yẹ̀yẹ́ mi lórí àwọn ọmọ yìí ọ̀rọ̀ tí ò ṣe sọ síta káyé gbọ́. Bẹ́ẹ̀ ni màmí, ẹ jẹ́ a gbàdúrà. We will never give up. Keep praying. Mo ti gbọ́, ó yá, ó ti yá. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Sórí ìjókòó yìí mi fẹ́ fi gba ẹnì kankan lásìkò. Wọ́n ní bá ti ṣe làwí ẹnìkan kì í yànà ẹ̀ lódì. Èmi ni mo bí ìwọ pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀. Ó dẹ̀ délé ayé ló bá ó láyé dùn ló ní kó máa bọ̀. Ìjókòó yìí àṣẹ ni mo fẹ́ pa. Mi ì dẹ̀ fẹ́ kẹ́nì kankan yẹ àṣẹ yẹn wò. Nǹkan tí mo fẹ́ ni mo fẹ́ kó wá sí ìmúṣẹ. Ọmọ ẹ agreed pé wọ́n lọ ní ọmọ. Àmọ́ mi ì fẹ́ kó kúrò lákàtà oyè rárá. Fọmọ sílẹ̀ sọ́dọ̀ ẹni tó wà ó ti mọ̀ ní bàbá òun náà dẹ̀ ti mọ̀ lọ́mọ. Wọ́n ní ká pẹ́mọ́ nínú ilá ká sè nínú làṣà oko ẹmọ́ náà lẹ́mọ́ ṣe lọ. Màámi, ẹ̀yin lẹ fẹ́ kọ̀rọ̀ ìdí ló mọ̀ọ́ká o. Tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ tó wà lọ́dọ̀ òye tó jẹ́ ọmọ tèmi máa gbélé ni o. Ọ̀rọ̀ ọmọ mi lélẹ̀ kì í ṣe mọ́ àti lásà o. That is the first fruits of my loin. Mi ò lè fi báyọ̀ ṣeré o màámi. Mi báyìí lẹ lọ́dọ̀ wòlíì yín tán prophesy pé mo bímọ síta. Ọmọ náà la wá rí tán tẹ́ẹ̀tù fẹ́ jẹ́ kí n gbé lọ lé. Ayọ̀mípọ̀ gbọ́ná ẹbí òní mo fẹ́ sọ fún ọ pẹ̀lẹ́gbẹ̀ẹ́ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mi ì fẹ́ kó di nǹkan tí gbogbo ayé mọ̀ sí. Ṣé nǹkan tẹ̀gbọ́n ẹ̀ ṣe ti ẹ̀kọ́ ni ṣé nǹkan tẹ̀ ṣe tẹ̀gbọ́n ẹ̀kọ́ ni mo ní mi ò fẹ́ kó mọ́ kúrò lákàtà ẹni tó wà. Ṣé ìyẹn ìrèzí fáàtì pé ọkọ ló bímọ ṣó ìrèzí ẹ̀ ni. Màámi, ẹ já wa consider it o. Ṣé bẹ́ẹ̀ mọ kọ́ mọ obìnrin tó wà lé èèyàn kan náà ló bóun náà. Èèyàn kan ló bí ẹ mọ̀ pé kò ní lè bímọ fún mi. Ìyí tó dẹ̀ tí ìyí tá a fẹ́ gbé lọ kó tẹ̀ máa rí nǹkan wojú ẹ̀. Kó máa rí nǹkan wojú ẹ̀. Ìyá oyè ẹ dákun ó dàbí pé ń tọ̀ ń sọ òun ni òye ní pàtó. Ayọ̀mípọ̀ ohun tí ìyá ń gbìyànjú àti sọ òun ni wípé ẹ̀gbọ́n ẹ ó ti gbà wípé tọ̀ ìwọ fún alára ẹ báyìí ìwọ lọ́lọ́mọ òun ọ̀bọ fà kò sì bọ́ fà wàhálà. Àmọ́ ohun tí ìjòkó yìí fẹ́ kó yọ gẹ́gẹ́ ni wípé ẹni tí ó wà ní ìjòkó yìí òun ní ti ń tọ́mọ yìí bọ̀ láti kékeré tí gbogbo èèyàn sì mọ̀ pé bàbá ẹ̀ rí jẹ́ àfidé jẹ́ àṣẹ lólúfimọ́ ń bẹ̀ kọ́mọ wà lọ́dọ̀ ẹ̀ títí tí ẹ dàgbà dé sàkẹ́ nígbà bá sì dàgbà dé sàkẹ́ ìbọ́ọ̀kì òkú lòkú rè bàbá ọmọ ní ọlọmọ. Màámi, kò jọ o ẹ̀yin lẹ gbé bàbá tó ń rap wá sí mi ọmọ tẹ́ ti gbé wọn wá o bọ̀ ní tí mò ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́ yìí oyè ṣòtìrí ń sìn ìwọ ni mom favourite ìwọ ni lẹ́yìn wọ́n fún ẹ lówó màámi òun lẹ fẹ́ràn jù ó ti di tán màámi ọ̀rọ̀ yín yé mi ṣé mi ò lẹ́bi bàbá tẹ́ pé bàbá Africana wà bàbá tí ọ̀sọ́ Yorùbá bóyá wọ́n pọ̀fọ̀ ní mi ò mọ̀ mi ò fẹ́ràn sẹ́yìn kọ́kọ́ màámi oyè gbọ́mọ mi fún mi màámi if I should walk out of here tó Yorùbá fún mi tẹ́bà fún mi tọ́jọ́ fún mi lọ́mọ mi wàhálà so. Kò sí wàhálà kankan Ayọ̀ tó bá jẹ́ pé èmi ni mo ṣì bí ẹ tí mo dẹ̀ jẹ̀lẹ́ lórí nǹkan tí mo fẹ́ lọ sọ yẹn. bàbá Africana ẹ bá ọmọ yín sọ̀rọ̀
mi ò ní jọ sọ jù bẹ́ẹ̀ lọ. Ayọ̀mípọ̀ padà wá ń bí. Ayọ̀ mo ní kó padà síbí. Ayọ̀mípọ̀ kò sí wàhálà nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ọmọ yóò kúrò lákàtà ẹni tó ti wà láti bẹ̀rẹ̀. Àbí kí ni gbogbo eléyìí? Ẹ̀yin ìyá Ayọ̀, ṣebí ìwọ ń gbọ́ ohun tí ọmọ ẹ fi mí wé? Èmi náà sọ pé mi ń rap. Èmi náà sọ di Ọlámídé àti Wizkid tí ń rap káàkiri lẹ̀. Èmi lọ́tọ̀ pé ní Africana ó dé kọ mẹ́ta. Èkó tíyá àti bàbá ò sọ mí. Ní wọ́n lé fùrùkọ́kọ́ wájú tèmi. Ẹ wo bàbá ọkọ mi ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ ṣàrí gbogbo nǹkan tó pọ̀ jáde lẹ́nu Fẹ́mi tí mo jẹ́ yẹ náà? Mo lè pa lẹ́nu mọ́ torí pé àlànà fọhùn báyìí ń ta láǹgbá. Mo lè ní ọmọ sàn gangan mọ́ láyé ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀. Bàbá ọkọ mi ẹjọ́ má ṣe ẹjọ́ ẹ má ṣe yẹn. Èwo ni ò kí ṣọmọ yín nínú méjèèjì? Ó fẹ́ múná bí mi ọ̀pọ̀. Ó fẹ́ múná bí mi. Ẹ̀yin oyè wo ìwọ onírógùn káwọ́ lérí fẹsẹ̀ jẹlẹ̀ o. Bẹ́ẹ̀ ni àgbà ni ọgbà náà ni. Ó sì fi sosùn ó fi para ni. Níbi tọ́rọ̀ dé dúró yìí ìbànújẹ́ ò ní jẹ́ tí ọ. Kò ní burú fún ọ bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún ọ. Sùúrù lọ́gbà o torí pẹ̀lẹ́ kùtù báyìí la fi pamọ́ kúrú pẹ̀lẹ́. Fàkátì nìkan lérí wèrè lọ ni o. Mo lè palẹ̀ mọ́ kọ́ máa sàn mọ́. Irọ́ bàbá ọkọ mi. Ẹ wo ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ṣábà mi fọ́n méjèèjì sẹ́bẹ̀ ṣé bẹ́ẹ̀ mi mo bí a gbọ́ máa bá sọ. Ayọ̀ mi kó máa pọ̀ sí i. Ayọ̀ mi kó kún. Ayọ̀ mi kó máa pọ̀ sí i. Káàbọ̀, báwo ni meeting tẹ lọ ṣe? Ọmọ ọ̀rọ̀ wọn yé mi bẹ̀ yẹn o. They are just messing on my brain. Wọ́n wo tèmi because mo jọ́mọ tiwọn. How come they are not thinking about you? Oh, me? Yeah. No, don't worry about me. I'll be fine. Take that to the gods. My love, please calm down. Okùn kí ń wó ruru káwà ruru. Ṣorí tọmọdé bá ń gègé nígbó, àgbà ló máa mọ ibi tó máa wú sí. You need to calm down with these people, please. Oh, you're not getting it. I'm not going to be able to make you a mother. You won't be able to carry a baby here. It's more in here. Ayọ̀mípọ̀. Yes, dear. As far as I am concerned, I love you. I love you too. I love you because you are my husband. You are my world, my life. I can't be without you. But the one fásitì mo fi promise pé I'll always stand by you, no matter what. Regardless of this? Yes, my love. Come rain, come sun. In any stormy weather, I'll always be there for you till it's time. I love you too. Thank you. It's okay, baby. Bójúmọ́ ti mọ́, tọ́lọ́jọ́ ń kájọ, ẹ̀dá kankan ò mọ̀, bọ́lá yóò ti rí. Bójúmọ́ ti mọ́, tọ́lọ́jọ́ ń kájọ, ẹ̀dá kankan ò mọ̀, bọ́lá yóò ti rí. Àmọ̀ràn mi ní fọlọ́gbọ́n o. Mo mọ̀ pé mo ti hurt yín gan. I know I was stupid. Àmọ́ ẹ̀rù ló bà mí. Mo bí mo ṣe máa sọ fún ẹ pé oyún wà lára mi gbogbo gbà ẹ́. I love you and I still love you. I never wanted to lose you. I'm sorry. Oh, love me. Torí tó bá love me ni, o ò ní gbóyún ẹlòmíì fún mi. Tó bá jẹ́ pé kúkú ti sọ fún mi nsìn pé I love your money. Tí mo mọ̀ pé owó mi ló love ní ìgbà yẹn, ó pay mi ju kó ló love mi lọ ni. Ọmọ lọ́mọ. Tí ò bá ṣẹlẹ̀ nsìn tó jẹ́ ọjọ́ iwájú ló ṣẹlẹ̀ nǹkan kí ló fẹ́ sọ fún mi. Ó burúkú ló ṣe é. Èmi náà love ẹ gan. But eléyìí tó ṣe yìí lágbára jù. Ọmọ lọ́mọ ni mò ń tọ́ látijọ́ yìí. Sorry. No problem.
I'm sorry. Sorry. Kí ni mo fẹ́ ṣe? Sorry. Kí ni mo fẹ́ ṣe? Kí ni mo fẹ́ bọ́ náà ṣe báyìí? Ṣàánú mi. Kí ni mo fẹ́ bọ́ náà ṣe báyìí? Kí ni mo fẹ́ ṣe báyìí? Let the foundation be strong, for the righteous not to fall. Let the foundation be strong, for the righteous not to fall. Torí bí ìpìlẹ̀ bá bàjẹ́ kò máa sóhun tó lódodo yóò ṣe. Bí ìpìlẹ̀ bá bàjẹ́ o sóhun tó lódodo yóò ṣe. Ẹ jẹ́ ká ṣọ́ra kí ìpìlẹ̀ má bàjẹ́. Tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lódodo ṣe. Ẹ jẹ́ ilé tá a bá fi tọ́mọ ìrìnà owó. Bàbá fi tọ́mọ lé ó dájú ìrìn owó. Ayọ̀mípọ̀, ìgbà wo ló sọ̀rọ̀ ẹ di ọ̀rọ̀ tó ń rìn kiri lóru? Àti pé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí mọtí? Ó kí ń mọtí tẹ́lẹ̀, kí ló ṣẹlẹ̀? Oh, you still here? Yeah, I'm still here. Where do you expect me to go? Oh, I never meant to say that. Ọ̀tọ̀ ni nǹkan tí mò ń rò. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ó ń tàn mí àbí? Ó ń fi ọ̀rọ̀ tútù bá mi lò sómi onílé. Ó yé mi kan tó ń try àti ṣe. Anytime tí bá jáde kúrò nílé, mi ò kí expect kí n bá ẹnu lé padà. I can't imagine pé obìnrin wo ló máa gbọ́ òun lọ́kọ ọkọ wọn ò dẹ̀ lè fún lóyún àbó wọn ò lè bímọ nílé ọkọ tó dẹ̀ máa dúró. I always feel like okay tí n bá ti jáde mi ò lè báyìí. Oh, notice pé máa ń yẹ wardrobe tí n bá ti kọ́kọ́ lé bí nǹkan ti ń. Kò sẹ́ni kó jẹ́ kí ká fi ṣúrò ara wa wò kò sẹ́ni tó lè dúró ẹ̀. I know how passionate you are to have baby. Now someone told you, confirm it, that it is impossible for me to impregnate you. So mi ò kí rò pé máa bá ẹ ńlé nípa wípé obìnrin máa ti lọ kí tó dé. Regardless of the love we have for each other, I need to take my mind off it. Now I get you. So gbogbo nǹkan tí mo máa ń bẹ̀ sọ that I will always stand by you, that I will never leave you, you don't believe me. I don't believe it. I don't believe it. And torí pé o mọ bí ìfẹ́ tí mo ní sí ẹ ṣe pọ̀ tó mi. Ayọ̀mípọ̀, I love you. I'll say it again and again. I love you. And I mean that from the bottom of my heart. Látijọ́ tí mo ti nífẹ̀ẹ́ ọkùnrin, mi tí nífẹ̀ẹ́ ọkùnrin bíi ti ẹ rí. And God sees my heart. Really? And I swear to that. Ṣorí nípa pé ọmọ kan lọ́lọ́run yàn ọmọ ẹ àbí kinní kan. Èmi ò nígbàgbọ́ nínú ẹ̀. I tell you, èmi ò nígbàgbọ́ nínú gbogbo nǹkan tí wọ́n sọ yẹn. Because èèyàn làwọn àwọn ò kí ń ṣọlọ́run. Ọlọ́run ló ní àṣẹ lọ́dọ̀. Òun ló ní agbára láti yí búburú sí rere. Òun ló ní agbára láti yí kádàrá ẹ̀dá padà. Àwòràwọ̀ tó ń lu sáfì, fìrífìrí lásán ló ń rí. Kò sẹ́ni tí Ọlọ́run bá ń fi hàn tán. Gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tó máa ń jíṣẹ́ fún wa káàkiri yẹn, fìrífìrí lásán ló ń rí. Wọn ò kí ń rí délẹ̀délẹ̀ nítorí pé wọn ò kí ń ṣe Ọlọ́run ọba. So my dear, please put your mind at rest. Okay?
Èmi nígbàgbọ́ o, ní tèmi o. Èmi nígbàgbọ́ wípé tí Ọlọ́run bá ṣì wà láyé, tèmi èdè ṣì wà láàyè, mo máa lóyún fún ẹ ní ọjọ́ kan. Àṣẹ Ọlọ́run ọba ni pé ká bí sí ká máa rẹ̀ sí. Ní agbára Ọlọ́run, ní agbára títóbi Ọlọ́run ọba tí mò ń ké pè, tí mò ń sìn ní gbogbo ìgbà, tí mò ń fi omijé ojú mi tí mo fi ń ké pè ní gbogbo ìgbà, mo máa ní oyún, mo dẹ̀ máa bímọ fún ẹ lágbára Ọlọ́run. So nínú gbogbo eléyìí tí wọ́n sọ yẹn, èmi ò nígbàgbọ́ nínú ẹ̀ o, èmi nígbàgbọ́ nínú Ọlọ́run ọba, mo dẹ̀ di òpó ẹ̀ nìkan ṣoṣo mọ́. That is why I am still here with you and I'll always be here with you. Fisi, Hebrew 11:6. Without faith, it is impossible to please God. Okay. What do you mean? I'm wearing Alright, let's go to bed. Are you sure? Yeah, come. I love you. Easy. Ṣé mo mú fóònù? Ayọ̀ mi kó máa pọ̀ sí. Ayọ̀ mi kó kún. Ayọ̀ mi kó máa pọ̀ sí. Ayọ̀ mi kó kún. Kí n máa bẹ́gbẹ́ pé láwùjọ. Kára mi kó dayọ̀. Èdùmàrè máa pè tèmi níyà. Òòṣà òkè máa pè. Kọjá mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Báwo dẹ̀ ni báwo ni business? It's good. Very bit girl. I can see that. Ṣé òbí ni pé mo ránṣẹ́ pé ẹ̀? Not at all. Ó ṣe ilé ìta ríra náà. Yeah. But actually, reason tí mo fi pè é lé ni pé I have a piece of information tí mo dẹ̀ mọ̀ pé mo wà interested nínú ẹ̀. Really? Yes. I am glad to inform you that Feyi is married. Like, I know you don't know. And kò dẹ̀ ṣe pé ó marry lásán o. Ó ti bímọ fọ́kọ ẹ̀. So we can actually say she's settled, she's taken, and she's no longer coming back to you. I know. It's no longer new to me that she's taken. Ẹ̀gbọ́n mi ló tún fẹ́. So gbogbo ẹ̀ ni mo mọ̀. And I will appreciate if you just stop pestering me and stalking me about this issue. I've told you categorically that I don't see us together. Gbogbo ètò ṣẹlẹ̀ ní síbẹ̀ ni pé kó tó dàbẹ̀ ni pé okay ó ti lọ, so you have a kò lè ṣe é ṣe. And you can see mo fún ẹ ní respect tó tọ́ sí ẹ, ó pè mí mo jẹ́ ẹ. Tí bá mọ̀ pé nǹkan tó máa sọ rẹ̀ mi ò ní wá bí. Sorry. Good. I just thought you could actually consider the fact that she's no longer coming to you. I don't want to lie to you. I've been sincere. But I don't see us together. But I like you. I like you too, but not love. It has to be love for us to come together. Kò lè ṣiṣẹ́. And I'm not sorry to say it. I wouldn't want to see you again, yeah? Can I go, please? What? Can I go? Can I at least go? I don't want to raise my voice. Ṣé mo lè máa lọ? Mo fọlọ́run bá bẹ̀. Please. And if you can actually erase me out of your system, it will have been better. Because you just pursuing, you striving against the wind. Could only walk. I beg you in the name of God. Má jẹ́ kí meeting tó wáyé mọ́. I wish you well. Huh? I thought we rounded off. Kò tún sí nǹkan tí. Allow me to go down. Go please.
Actually, àtẹ̀kọ́ mo ti rẹ̀ tó ti jókòó síbí báyìí. Can I join you? Oh, wifey. Hello, Ayomipo. Hello? Oh, she won't be now. Yeah, I'm cool. My crew will be anytime from now. For crying out loud, why are you doing this to yourself? Kí ni ìtumọ̀ gbogbo eléyìí torí Ọlọ́run? Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí ló dé tó tún mọtí kiri? I'm sorry, seriously. I'll be leaving anytime from now. I'm sorry, kí ló ń sọ? Oh, ti ẹ̀rọ tèmi mọ́ tiẹ̀. Kí ló dé, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló lè tó ìtorí Ọlọ́run? Ṣó fẹ́ fọtí ṣe rẹ̀ léṣe ni? I said I'm sorry. I'll be at home anytime from now. Okay, now ìwọ náà wo time o. Wo time lọ́wọ́ ẹ̀. Wo time lọ́wọ́ ẹ̀ torí Ọlọ́run. Ilẹ̀ ti ṣú now. Okay. Start coming home now. Right now. All right. Oshe. Thank you. Anyway, I'm worrying. My wife is here. My wife is there. Mama, she padà bọ̀ wá sọ́dọ̀ mi. Ọlọ́run máa ṣàánú mi pẹ̀lú ọmọkùnrin báyìí. Àbí kí ni nǹkan tí mo fẹ́ sọ? Kí ni nǹkan tí mo tún fẹ́ ṣe láti fi convince ẹ otherwise? Èmi tó ń torí ẹ̀ mọ́ tí tó ń sọ pé mo máa lọ. Èmi ni mi ò lọ yìí. O lẹ́rù ń bà ẹ́ pé máa fi ẹ́lẹ̀. Èmi kẹ̀dẹ̀ ẹni mi ò fi ẹ́lẹ̀ tí mo jókòó kalẹ̀ sínú ilé. Mami. Call me. Ẹ kúrò lẹ́ ma. Ẹ̀dá àbá mi. Ṣé wà pa? Ẹ̀rú ọ̀gìn. Mami, Ọmọ ọlọ́fà. ẹ̀fọ́ríkì ilẹ̀ for now. I'm not in for that. Kí ló dé? Mami, máa gbọ́ ọmọ mi lọ́dọ̀ òye lẹ́ni o. Ẹ má ṣe àmà mi. Ìyàwó mi ilé ẹ̀rọ tẹ̀ ni. The only thing tí mo lè ṣe kí n fi placate ọmọ yìí ni kí n gbọ́mọ yìí lọ fún. Ọmọ tó stay married to me unconditionally pẹ̀lú kó mọ̀ pé òun ò lè bímọ fún mi. The only thing tí mo lè ṣe fún ni ó ní kí n gbọ́mọ ẹ̀ wálé kàn fi ṣọmọ. Wàhálà ń bọ̀ rèé o. Wàhálà ń bọ̀ rèé. Báwo la ṣe fẹ́ sọ fún yẹn ìbádẹ́pà fẹ́ gbọmọ lọ́wọ́ òun àti ìyàwó ẹ̀ báyìí? Màámi, ẹ mọ̀ pé Yèbádé ṣì máa bímọ. Ìtẹ́mi bí ló wà lọ́dọ̀ ẹ̀ yìí. Nígbà tí ìyàwó ti má dẹ̀ nílé ní kí n ṣìgbélé wá ná. Kọ́ńtẹ̀ fi ṣọmọ kó máa rí nǹkan ojú ẹ̀. Ẹ fọ Yèbádé lẹ̀ náà rẹ̀ yẹn o. Lẹ́ni máa mi kò dọ̀la máa gbọmọ mi lọ́wọ́ Yèbádé. Hello? Yẹ mọ́ ọ̀dọ̀ màmí. Nà áhùn, àṣẹbí nǹkan tó àjọ sọ nìyẹn. Kí máa bọ̀ nlé. Yeah, I'm coming right away. Ẹ wò. Máa gbọmọ mi léni o. Ẹ fi mílẹ̀ màmí. Ẹ wá gbà mí ni. Kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ìbáyìí? Ìyàwó Yèbádé ò bímọ mi. Ẹ dúró náà. Báwo la ṣe fẹ́ ṣe náà? Ayọ̀ mi kó máa pọ̀ sí. Ayọ̀ mi kó.
Kí ló ṣẹlẹ̀? Why ti pè mí pé ìyá? Kí ló ṣẹlẹ̀? Don't tell me you've changed your mind. No, just come and hug me first. Kí ló ṣẹlẹ̀? Alákọ̀ọ́kọ́ náà, báwo ni ibi tó lọ? Mo ti wo pé máa gbọ́mọ padà wálé lẹ́nu. Bó de tún ṣe pè mí kí n tún ṣe U-turn ló bà mí lẹ́rù. Ọkọ mi, mo ní láti pè ẹ́ nítorí pé Ọlọ́run ṣe ohun àrà kan nínú ayé mi. Ọlọ́run ṣe ohun ọ̀tun kan fún mi. Ó ṣe oore má lè gbàgbé fún mi. Mi ò lè ṣàlàyé bínú mi ṣe ń dùn tó báyìí. Mi ò lè fi ẹnu mi lè fẹnu lásán kí n fi ṣàlàyé oore t'Ọlọ́run ṣe fún mi. Tell me. Àdùnnú mi mọ́. Inú mi kàn ń dùn ni. Inú mi kàn ń dùn ni. Something is coming, yeah? Ọlọ́run títóbi ẹ ò láfiwé o. Títóbi Ọlọ́run ọba ò láfiwé. Kí ló ṣẹlẹ̀? All right. Take. Open it. I have a good news for you. Tó ti dògò ní lẹ́tà dé báyìí. What? Olóyún? Bẹ́ẹ̀ni. Nígbà wo? Bẹ́ẹ̀mi náà ṣe rí nìyẹn o. Bí mo ṣe gbọ́ nìyẹn o tí dókítà ṣàlàyé fún mi tó confirm ẹ̀ fún mi wípé mo ti ní oyún. I am carrying your child. I'm just speechless. My God. My God. Olóyún. Èló ni màá rò nínú oore tí bàbá ṣe. Mélòó ni kí n sọ nínú oore tí Jésù ṣe. Bàbá, oore rẹ̀ máa pọ̀, ó jiyàn rìn òkun lọ. Mélòó ni ká ròyìn, àfi ká ṣá máa dúpẹ́. I love you. Mélòó ni màá ròyìn nínú oore tí bàbá ṣe. Mélòó ni màá ròyìn nínú oore tí Jésù ṣe. Oore rẹ̀ máa pọ̀, ó jù yanrìn òkun lọ. Mélòó ni màá ròyìn, àfi kí n ṣá máa dúpẹ́. Oore rẹ̀ máa pọ̀, ó jù yanrìn òkun lọ. Mélòó ni màá ròyìn, àfi kí n ṣá máa dúpẹ́. Kí leléyìí? Oyún ni o màámi. Bẹ́ẹ̀ni màámi, oyún ni. Alágbára láyé àti lọ́run ó máa ṣe o. Ìyàwó mi, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyé, gbogbo oore ayọ̀ tó bá ń bẹ Ọlọ́run fún báyìí ó máa tó ẹ lọ́wọ́. Àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn ní gbogbo ìgbà tó bá kọ̀kùn bá ẹ̀ máa ṣe fún ẹ. Ọmọ ni ẹ o, ọmọ mà ni ẹ o. Ọmọ ní ẹ torí ó jọ mí lójú o. Wọ́n bí ẹ, o wá fi ẹ̀kọ́ wípé ṣe lèèyàn ṣe sùúrù, o wá ní sùúrù, o tún di òpó Ọlọ́run mú. Ọlọ́run náà wá ṣe okùn wá dójú tì ẹ, ó dẹ̀ farahàn nínú ayé ẹ. Mọ́mì, ṣèrí Ọlọ́run ọba ló ní gbogbo ọpẹ́ lọ́dọ̀. You are right. Nìkan ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ káyọ̀ wá kún lọ́jọ́ tòní. Ṣèrí alákọ̀ọ́kọ́ mi, mo nífẹ̀ẹ́ ọkọ mi. I know that. Ọlọ́run ọba gan mọ̀ wípé mo nífẹ̀ẹ́ arákùnrin dénúdénú désàlẹ̀ ọkọ. I know too. Èmi dẹ̀ nígbàgbọ́ wípé ìgbà ṣòro là ń mọ̀ rẹ̀ ṣèbígbà tó ń dùn tó ń dán àjọ ń jẹ́ àjọ wà nínú. Ẹjọ́ ṣé ó wá da kó jẹ́ kí nǹkan báyẹn wá ṣẹlẹ̀ kó wá jẹ́ gbà yẹn máa sọ pé mo fẹ́ fi sílẹ̀ nítorí nǹkan kan. Ó dá tí mo bá sọ wípé torí nǹkan tó ṣẹlẹ̀ yìí mo fi sílẹ̀ ibi tí mò ń lọ kí ni mo mọ̀ tí màá tún bá ń bẹ̀. So as his wife mo ní láti dúró tì
ní àròjinlẹ̀ ni kájọ tackle problem yìí ṣé wàá rí o mọ́mí o ẹ má bínú o bí ẹ torí pé mo jẹ́ ọmọ kékeré ni èmi ò níwọ̀nba ọjọ́ orí tèmi yìí o èmi ò máa fi bẹ́ẹ̀ nígbàgbọ́ nínú wọn ni wọ́n pè gbogbo ìgbàgbọ́ mi pátápátá ọ̀dọ̀ Ọlọ́run bá nìkan ló wà. Preach it, my wife. Preach it. nítorí pé òun ni ọba tó mọ gbogbo tó dẹ̀ lè ṣe ohun gbogbo. Oh yes. ó ní ìbẹ̀rẹ̀ àti òpin òun ni alpha àti omega ṣé bóun ló dá wa wá sílé ayé yìí òun ló ṣẹ̀dá wa nígbà tó dẹ̀ máa ṣẹ̀dá oníkálukú wa ẹjọ́ kò sí ẹ̀dá àlàyé kankan níbẹ̀ nítorí ẹ̀ lèmi ṣe wá lọ di òpó Ọlọ́run ni mo wá takú tí lọ́rùn pé sẹ́ẹ̀ o ní láti ṣe tèmi fún mi ìran bí yìí mo fẹ́ kó gbé kúrò lórí mi alábí yìí mo fẹ́ kó gbé kúrò lórí èmi àti ọkọ mi ò fẹ́ máa ṣígun kiri ọkùnrin ẹyọ kan tí mo fẹ́ òun náà ni mo fẹ́ bí gbogbo ọmọ inú mi fún a ní nǹkan tó sọ yìí pé ó máa ṣẹlẹ̀ ṣe mo fẹ́ kó yí padà nítorí pé ọba jípọ̀jọ́ kúdà ni bẹ́ẹ̀ ni mọ́mì mo challenge Ọlọ́run ọba àdàbí tó bá jẹ́ pọ́jọ́ tó ń ṣẹ̀dá mi ẹ̀dá àlàyé kọ́kọ́ wà níbẹ̀ ó ní oníṣẹ́ nǹkan tí mo fẹ́ fún mi Ọlọ́run lè dá mi lóhùn ẹ wò mọ́mì the Lord is great. all the time ogun náà ló ní ká ṣáà máa béèrè níta bá fẹ́ ó lóun àdẹ ṣe fún wa ṣé bóun náà ló rán mọ́lì sí Ezekiel ọba yes come in. ẹ má jẹ ṣàkóso gbogbo yín ni mo ti kí látẹ̀kùn àmọ́ ẹ ò gbọ́ gbogbo tẹ̀ ń sọ díẹ̀ nínú ẹ̀ mo ti gbọ́ èyí tí mo dẹ̀ gbọ́ yẹn ó ti fi hàn wípé nǹkan ayọ̀ ní nǹkan tí gbogbo yín sọ ní agbára Ọlọ́run ìdùnnú àti ayọ̀ kò ní wọ́n lẹ́bi wa yìí o. Mami mo láyọ̀ láti sọ fún yín wípé ìyàwó mi ti lóyún. Nǹkan ayọ̀ yín ti mélòó? Ó di òwò mi. Ó wọlé jẹ́ ìbáyìí sọ̀rọ̀ tó kọ́ bí ìsọ̀ bí ìṣe tó tó. Mami ẹ wo ẹ máa ti jókòó ẹ dẹ̀ máa kọrin bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé àárọ̀ àná ó ní wọ́n kàn dédé send mail sí rẹ̀ tí wọ́n ní mo ní special assignment ní Texas ní America wọ́n níbi tí mo wá lọ yẹn mo ní láti mú ìyàwó mi àti ọmọ mi dání wọ́n ní owó oṣù mi lọ́ọ̀kan ọmọ asán owó oṣù mi níbí wọ́n máa san ẹ ti rí pé ìbùkún ńlá ni ó ní mo ṣe wá bá Mr. Ayọ̀ ṣe máa lè yọ̀ǹda jọ mi lójú fún mi kọ́lọ́n lè jọ wá lójú délẹ̀. Don't be ridiculous ọmọ ẹ ní ìjà ló dé lórí ìdòwe ń gbà yẹn ta ló máa rínú tí ò ní bí it's all yours. lóòótọ́ ọmọ mi ọmọ ẹ. ó ṣe ìyá rẹ̀ ní dúpẹ́ lọ́wọ́ wo bí ó ní pé orin tí mọ́mí ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé lẹ́ẹ̀kan ó ṣẹ̀ máa wúlò báyìí pé gbọ̀pẹ́ wá. bójúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ bọ́lá yóò ti rí bójúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ bọ́lá yóò ti rí àmọ̀ràn mi ní fọlọ́gbọ́n o pé kó rohun gbogbo dájú kó tó ṣe é bó ní ó ti rí aláyé lè má rí bẹ́ẹ̀ àmọ́ ohun tá a bá fòní ṣe ọ̀rọ̀ ìtàn níbo lọ́la ojúmọ́ ti mọ́ tọ́lájọ́ ń kájà o ẹ̀dá kankan o kò mọ̀ bọ́lá ti rí ojúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ bọ́lá yóò ti rí. Oh, don't tell me what I know, don't tell me what I know, 'cause I know this life is a scalar. What goes around comes around. Brother, be good oh, sister, be good oh. What goes around comes around. Yeah. Life is a scalar. Ojúmọ́ ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ ẹ̀dá kankan ò mọ̀ ọ̀la yóò ti rí.
ti mọ́ tọ́lọ́jọ́ ń kájọ.